ẹ̀sà àwọn akẹgbẹ́ yín táwọn kan gbé ọ̀rọ̀ wọn wá fún yín pé àgbà ọ̀rọ̀ lágbájá màlẹ́ wà lẹ́wọ̀n àgbà ọ̀rọ̀ ó yà mí lẹ́nu tó bá lè sọ pé lágbájá lè sọ̀rọ̀ yín ṣe ló lọ dọ́rọ̀ yín lẹ̀ níbì kan bí ó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ àgbà ọ̀rọ̀ wà lẹ́wọ̀n. ìgbà tí mo wà ń bẹ̀ etí mi kún. pàápàá jùlọ kẹ́nìkan ní ẹlẹ́wọ̀n làgbà ọ̀rọ̀ báwo ló ṣe rí lára yín. máa ń rẹ́rìn lọ́pọ̀lọpọ̀ gbà máa ní nǹkan tẹ́lòmíì dẹ̀ ń sọ lẹ́yìn mi tí n bá dé wọn ò ní sọ lójú. wọn ò ní sọ lójú yín. ìyẹn náà máa ń sọ pé ilé ìbá àsùnmọ́lé ọ̀dẹ̀ ìbá àfẹ̀gbẹ́ kanra wọn ẹni afẹ́ ní tóbi ju ẹni lọ lójú ẹni tá àfẹ́ ẹ̀yìn àgbà bí kò tó abẹ́rẹ́. ìyẹn làwọn nǹkan tó wà ń bẹ̀ ní ìtí mo dé yìí ẹlòmíà ní àwọn gbọ́ pé ọba ló wà ẹlòmíì tẹ̀ lóhùn ò gbọ́ ṣùgbọ́n mo mọ̀ pé kò sẹ́ni tí ò gbọ́. lóòótọ́ tó bá jẹ́ ẹni tá a fẹ́ràn ṣọ́bà jìnnà láàrin Abẹ́òkúta lẹ́nu iṣẹ́ yìí tá a bá bù kéré a ti ń lọ bí ọdún 23. bàbá kí ni ohun tó gbé yín lọ sí ọgbà àtúnwá ẹ̀dá ṣe sà. ohun tó gbàgbà ọ̀rọ̀ lọ kò jalè kì í ṣe pé ó lu jìbìtì kì í ṣe pé ó fàdíyà kì í ṣe pé ó pààyàn. ìgbà tẹ́ wà ní ọgbà àtúnwá ẹ̀dá ṣe yẹn a gbọ́ pé inú àwọn bí akẹgbẹ́ wa táwa jọ jẹ́ sàwáwù àbí kí n tó sọ pé táwa tún jùlọ díẹ̀ lọ́jọ́ orí wọ́n ní wọ́n tún kó àwọn náà wá bẹ́ẹ̀. ẹ ṣàṣe lóòótọ́ nítorí ọ̀rọ̀ òkèèrè bí ò bá lé kan áádì kan ṣé wọ́n kó àwọn akẹgbẹ́ wa kan wá sọ́gbà àtúnwá ẹ̀dá ṣe lọ́pọ̀lọpọ̀ èèyàn ń pè ní ẹ̀wọ̀n ṣé wọ́n kó wọn wá bẹ̀ lóòótọ́ sà torí mọ̀ pé tí wọ́n bá kó wọn wá ẹbí rẹ́bí nìyẹn o kẹ́ ẹ bá jọ fojú rejú kò sí. gẹ́gẹ́ bí bọ́lá ṣe dá àgbà ọ̀rọ̀ lọ́jọ́ tí wọ́n kó wọn wá mi tiẹ̀ tètè. a jẹ́ pé wọ́n kó wọn wá lóòótọ́ nìyẹn. wọ́n kó wọn wá. torí pé gbogbo èèyàn ló máa ń sá fún pé kọ́ má pè mí lẹ́lẹ́wọ̀n kọ́ má pe àwọn lẹ́lẹ́wọ̀n béèyàn kan jáde sí nǹkan ẹ ti pé bó pè yín lẹ́lẹ́wọ̀n ẹlẹ́fọwọ́ òfin gbé e ni. ọwọ́ òfin ni o. mo rántí àwọn èèyàn mi náà tẹ́ ti sọ̀rọ̀ yẹn fún pé ọgbà àtúnwá ẹ̀dá ṣe tí mo lọ yẹn mo lọ jà fún ọ̀pọ̀lọpọ̀ yín bẹ̀ ni o bàbá jà fún ọ̀pọ̀lọpọ̀ yín yẹn ẹ̀jẹ̀ oyè wà díẹ̀ sà. mo fẹ́ lè ní ìpínlẹ̀ Ògùn yìí. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà ń lóko tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. mo fẹ́ ká ṣàgbéyẹ̀wò nǹkan kan lónìí ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ ṣe àgbéyẹ̀wò yìí tá à ní mú nínú àwọn ọ̀gá wa tí wọ́n ní experience nípa ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí. níbo ni wọ́n ń pè ní ọgbà ìtúnwà ẹ̀dá ṣe tọ́pọ̀ èèyàn mọ̀ sí prison ẹlòmíà sì máa pè ní ọgbà ẹ̀wọ̀n bó bá ti yé kó wá sí ni ó ti túmọ̀ nǹkan sí nítorí pé a lè pàṣẹ fẹ́ni tọ́wọ́ ẹ̀ kúrú pé kó fi kún. ìdí rèé tẹ́ ẹ fi rí ọ̀gá wa gbajúgbajà ni wọ́n òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fólóko pàápàá jùlọ lórí afẹ́fẹ́ nítorí pé ẹni tí gba ojúmọ̀ irú ẹni bẹ́ẹ̀ láyé ń pè ní gbajúmọ̀. ọ̀gá wa Olúwaṣínà Ayọ̀mí àgbà ọ̀rọ̀ tí gbogbo èèyàn mọ̀ pátápátá nílùú Abẹ́òkúta. ọ̀gá lọ ọ̀gá bọ̀ kí ló fà á tọ́gà fi lọ sọ́gbà àtúnwá ẹ̀dá ṣe kí ló gbé wọn lọ síbẹ̀ gbogbo ẹ̀ láàgbọ̀ kúlẹ̀kúlẹ̀ lónìí nítorí pé ẹni ó ṣojú ọ̀dàbí ẹni tó ṣẹ̀yìn ọ̀pọ̀ èèyàn ni wọ́n máa wò pé àgbà ọ̀rọ̀ ti dé congratulations ṣé bá àgbà ọ̀rọ̀ ṣe wà níbi tí wọ́n wà ṣé gbogbo yín lẹ lọ yọjú sí wọn. ẹ kú ìjókòó sà. ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéyínká Àyìndé tí ẹ̀ ń tẹ̀lé káàkiri gbogbo àgbáláyé mo kí yín gẹ́gẹ́ bí wọ́n ṣe dá orúkọ mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù tí gbogbo ayé mọ̀ sí àgbà ọ̀rọ̀ ní orúkọ tèmi. ẹ kú ilé o. kábíyèsí sà bàbá ní ẹ kú ilé lẹ kí àwọn èèyàn nítorí pé àwa ẹ̀ náà lẹ fi ilẹ̀ sílé nígbà ẹ̀ tún dé ẹ tún wá kí wa pé ẹ kú ilé. ó láwọn ọṣẹ́ tẹ́ ẹ fi ilẹ̀ ṣáájú kẹ́ ẹ tó lọ sí ọgbà ìtúnwà ẹ̀dá ṣe ó dẹ̀ láwọn ọṣẹ́ tẹ́ ẹ tún padà dé bá nígbà tẹ́ ẹ dé. àkọ́kọ́ náà a kí yín kú àjàbọ́ a kí yín kú ewu a kí yín kú oríire sà. ọ̀gá ẹ jẹ́ á bójú wò láti bí ìsà ọ̀pọ̀ èèyàn nínú àwọn tẹ́ ẹ jọ ń gbóhùn sáfẹ́fẹ́ ni wọ́n mọ̀ pé ẹnu ẹ̀ gbọ́rọ̀ ju ohun tí ó yẹ kó dá sí ló dá sí ẹ mọ̀ pé àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ ó nọ́mà àwọn kan náà máa sọ pé àgbà ọ̀rọ̀ kí ló kan nínú ọ̀rọ̀ tó lọ dá sí àmọ́ bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ kan àmọ́ bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ kan ṣùgbọ́n àwa mọ̀ pé ọgbà àtúnwá ẹ̀dá ṣe ibẹ̀ lẹ́lọ. bàbá kí ni ohun tó gbé yín lọ sí ọgbà àtúnwá ẹ̀dá ṣe sà torí ìjọ tá a wá bá yín a gbọ́ pé wọ́n lẹ́ẹ̀ fàdíyà o a ò dẹ̀ gbọ́ pé wọ́n ní Àmọ́dù pààyàn o ṣùgbọ́n bàbá kí ló gbé yín débẹ̀.
ẹ ṣeun Adéyínká Àyìndé. kábíyèsí sà. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbà Ọ̀rọ̀. Ẹ ṣeun, ẹ kú àdúró tì mí. Lágbára Ọlọ́run, ohun tí wọ́n ń pè ní wàhálà àti ìdààmú kò ní wọlé tẹ́tí láǹfààní láti wò mí yìí. àmín. Tí èèyàn bá jẹ́ akíkanjú èèyàn àbò fẹ́ di akọni láwùjọ, àwọn nǹkan kan wà tí ó máa dàbí jàǹkárìwọ̀ tó máa fi orí kó lọ́tún lósì. Ìwọ ló wá kù sí lọ́wọ́ láti dúró gẹ́gẹ́ bí akọni, láti má fòyà gẹ́gẹ́ bí iṣẹ́ tí Àgbà Ọ̀rọ̀ yàn láàyò, tí gbogbo yín mọ̀ wípé agbóhùnsáfẹ́fẹ́ ni Àgbà Ọ̀rọ̀. Iṣẹ́ yẹn náà là ń tẹ̀síwájú àti ṣe, ṣùgbọ́n a wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí kò sẹ́ni tó ga ju òfin lọ. kò sí. Tí èèyàn bá ṣe àwọn nǹkan kan, ó ṣeé ṣe ń gbà mí kó má mọ̀ páṣìṣe ni. Ó dẹ̀ ṣeé ṣe kó wò pé òun ti ní àwọn ẹ̀rí tó tó kí àwọn ẹ̀rí yẹn má ì tí ì tó. Bó o bá dé àwọn àyè kan nílé ẹjọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan kan, ìgbà yẹn lèèyàn máa tó mọ̀ wípé lẹ́yìn agbẹjọ́rò tó fún láàyè láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ, wọn gbogbo ìgbà kan ni wọ́n máa lẹ́tọ̀ọ́ láti fún ẹ láàyè nílé ẹjọ́ láti rojọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì máa wà tó máa gbénú ẹ tí ó máa dàpá ní pé kò lọ nílànà tòfin. Gbogbo wa la mọ̀ wípé òfin nígbàgbọ́ nínú nǹkan tá a fojú rí. Nígbà míì nǹkan míì á máa gbénú yàn láì ṣe pé òfin fojú rí. Gbogbo wa la sì mọ̀ pé òfin tá à ń wò yẹn, ẹni tó bá ń lọ ilé ẹjọ́ dáadáa, ẹ rí wípé arábìnrin kan wà tí wọ́n de ojú ẹ̀ tó wà nípò gẹ́gẹ́ bí ẹni tí ò rí nǹkan kan, tí wọ́n sì gbé idà lé lọ́wọ́. Kò sẹ́ni tó kọjá òfin. Òfin ò mẹ́ni tó ṣe é. Òfin ò sì mẹ́ni tó ṣe é. kábíyèsí bàbá. Lára iṣẹ́ tí à ń ṣe ló gbé mi lọ sí ọgbà ìtúnwò ẹ̀dá ṣe. Torí ogun tọ́lọ́run bá ti ṣẹ́, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Túmọ̀ sí pé kò síṣẹ́ tẹ̀dá ń ṣe láyé tí ò ní àdójúkọ kan. Tí èèyàn bá wà ní ọgbà ìtúnwò ẹ̀dá ṣe, oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n tún jù wọ́ lọ ló máa bá. Ẹ sà, kò yé mi sá o. Agbẹjọ́rò wà ní ọgbà ìtúnwò ẹ̀dá ṣe, ṣáfẹ́ ní kò mòfin ni. Adájọ́ wà ní ọgbà ìtúnwò ẹ̀dá ṣe, ṣáfẹ́ ní wọn ò kàwé òfin tó, àbí adájọ́ ò mọ̀ wípé idà yìí kò sẹ́ni tí ò lè bẹ́. kábíyèsí. Ká má wá tí ì sọ àwọn olóṣèlú wa, àwọn èèyàn ò tiẹ̀ ṣe kà. Wọn ló ń kà nínú ọgbà ìtúnwò ẹ̀dá ṣe. Wọn ló ń kà níbẹ̀. Gbogbo èèyàn tó wà ní ọgbà ìtúnwò ẹ̀dá ṣe kọ́ ló jẹ́ pé ẹni ibi. Àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ míì wà tó jẹ́ pé a nílò láti yanjú lábẹ́ ilé, ṣùgbọ́n látàrí wípé àìgbọ́ra wa yé tó, àbá èmi ò gbà fún ìwọ ò gbà fún mi ò ní gbà ló fà á tẹ́lòmíì fi ń bá rẹ̀ ńbẹ̀. Ṣé àwọn ọ̀pọ̀ ẹni tó bá dúró lórí òótọ́ lọ́pọ̀lọpọ̀ gbà á padà wáyé láwọn apá abìkan wípé àwọn nǹkan kan dẹ̀ wà ó yẹ kí n jó ẹ lẹ̀. Ṣùgbọ́n téèyàn bá tí ì dá wọn apá abẹ yẹn, ó ṣeé ṣe kó má yé pé ẹ jẹ́ n fi kíní ìlẹ̀. Bẹ́ẹ̀ni, kò sẹ́ni tó kọjá òfin bí mo ṣe sọ. Tí n bá gbọ́ yín yé dáadáa sà ọ̀gá, túmọ̀ sí pé bí gbogbo wa ṣe wà yìí, torí inú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, èmi ti ń rí tèmi mú ń bẹ̀, báwọn ará ilé náà ṣe ń rí tiwọn mú ń bẹ̀. Ẹ ń jẹ́ kó yé mi torí pé ẹ̀yin lẹ ti lọ tẹ́ ẹ ti tọ̀yọ́ bọ̀ sà. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé bó bá ti di gbọ́n mi sí omi òtó, ká pera wa, ká bára wa sọ, kó tó dé àgọ́ ọlọ́pàá rárá, débi pé ó ń fẹjú bọ̀ díẹ̀díẹ̀. Mo sọ fáwọn kan tí wọ́n wá kí mi, mo ní àwọn ọ̀rọ̀ kan wà civil matter ni. Kí lágbára tá a gbé fún baálẹ̀? Kí lágbára tá a gbé fún CDA chairman ní community? Ǹjẹ́ wọ́n tiẹ̀ ń ṣe ojúṣe wọn ká tó wá lọ sọ́dọ̀ ọba aládé, kó tó wá kan ìjọba, kó tó wá kan agbófinró? Kò lè tètè déédéé kan agbófinró direct bẹ́ẹ̀ bó ṣe yẹ kó tó nìyẹn. Nígbà tí àwọn CDA chairman tán bá ti kùnà àtàwọn CDC chairman tán bá ti kùnà ojúṣe wọn, lọ́pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀, ẹ lọ wo àwọn ọmọ tí ò lóbìí, ẹ lọ wo àwọn tí ò lára, tí òfin ti gbé wọn dè sọ́gbà ìtúnwò ẹ̀dá ṣe, táwọn mọ̀lẹ́bí wọn ò sì mọ ibi tán wà títí dàkókò yìí. Kábíyèsí, tí wọ́n á rò pé ẹlòmíì ti kú. A dẹ̀ lè sọ pé à ń wá àyàn gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe bọ̀ wọ́n ní ọmọ ẹni kú ó sọ̀jọ́ ọmọ ẹni nù lọ. Tágbà ọ̀rọ̀ bá níyàn, àwọn kan wà tí wọn ò ní èèyàn kankan tó tiẹ̀ béèrè wọn. Àwa lè sọ wípé gbogbo ẹ̀dá láyé tá a bá ní àmàrí lágbájá, gbogbo àkọ́kọ́ gba àgọ́ ọlọ́pàá lọ. Àmàrí tàmẹ̀dù,
á ní kán lọ wò ó nílé ìwòsàn bóyá jàǹbá ọkọ̀ ni àbí bóyá bó ṣe ń bọ̀ mọ́tò gbá ó ti gbẹ̀mí mì wọ́n á ní kán lọ wò ní kò sẹ́ni mọ́ṣúárì tí ó ìyẹn rò ilé ọgbà ìgbókùsí ìtúwẹ̀dá kò sẹ́ni tó ń wá àyàn pé ẹ tiẹ̀ jẹ́ ká lọ wo bí báyìí tá a bá dé rẹ́kọ̀dù wọn àṣémọ̀ a lè bẹ́ nìyí bẹ́ẹ̀. kábíyèsí olódùmarè. ọgbà ìtúwẹ̀dá ṣe tó kún lónìí irú àwọn nǹkan yẹn ló fà á. mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn àjọ mùsùlùmí kan àti àjọ kìrìsìtẹ́nì kan tó ń pè ní àwọn ẹgbẹ́ kìrìsìtẹ́nì àtẹgbẹ́ mùsùlùmí lẹ́kalẹ́ka lóníkálùkù wọn máa ń wá síbẹ̀ wọ́n á béèrè pé báwo nìṣẹ̀lẹ̀ tiẹ̀ ṣe ṣẹlẹ̀ kí ló gbé ẹ débi tán bá rí i pé ohun tí àwọn lè ṣèrànlọ́wọ́ ẹlòmíín wà lọ́gbà ìtúwẹ̀dá ṣe tí wọ́n ní kó san bí 10,000 tàbí kó lọ ṣẹ̀wọ̀n oṣù 6. ẹ wá jẹ́ ká wò ó kò lè burú títí kéèyàn má rí 1,000 lọ́jọ́ kan. òun náà ń sọ pé kò ní kúni kó má kúni kò yàn kan ẹni tí ò wá kúni kò láàmú. tí ò wá sí kọ́bọ̀ lápò ẹ̀ láti ilé ẹjọ́ ó dọ̀gba ìtúwẹ̀dá ṣe ó nílò 10,000 àwọn mọ̀lẹ́bí ò mọbi tó wà ọ̀nà dà tí ò ní lo oṣù 6 ń bẹ̀. ṣé ti yé wá sí àwọn nǹkan yẹn lèmi rí gẹ́gẹ́ bí wípé a nílò láti jí gìrì ní communities wa. kì í ṣe pé bóyá àgbà ọ̀rọ̀ wọ́n sanwó kan fún mi o pẹ̀lú Adéyínká mo fẹ́ kó o ṣe interview fún mi rárá o ṣẹ́rí gbogbo ohun tá a bá ṣe láyé yìí kò sí àṣegbé àṣepamọ́ ló wà. ọ̀gá wa yìí fìgbà kan ní studio wọn ò mọ̀ mí rí mi ò mọ̀ wọ́n rí kódà mi ò rí wọn rí mi ò gbàgbà ọ̀rọ̀ rí wọ́n dẹ̀ mú nọ́mbà mi ní n tó fi ń pè èèyàn lólóríire nìyẹn o torí pé oríire ò fèrò o orí ibú náà dẹ̀ ṣe dáṣe o. láàárọ̀ kùtùkùtù hello ta ló ń sọ̀rọ̀ orúkọ mi ni àgbà ọ̀rọ̀ gẹ́gẹ́ bá a ti gbórúkọ wọn rí dáadáa àmọ́ ni mo ti gbórúkọ yẹn rí wọ́n dẹ̀ júwe ọ̀dọ̀ wọn fún mi. Adéyínká mo fẹ́ kó wá rí mi mo dọ́dọ̀ wọn wọ́n fà mí ní airtime kó máa wá ṣe prógráàmù láì sọ pé kí n mú kọ́bọ̀ wá ṣùgbọ́n èmi ni mi ò ráyè ń gbà yẹn àbí tẹ bá rántí sà mo ní ẹ má bínú ọ̀gá o kì í pé bóyá bá kan wọ́n dẹ̀ ní ó yé àwọn pé torí bí mi náà ṣe máa ń bízì ìyẹn ni oore tí wọ́n ṣe fún mi o ló fi jẹ́ pé kò sí kékeré oore bẹ́ẹ̀ kò sí kékeré ebi orí ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n pè kan nú àwọn àbúrò mi Agogo Àṣà sọ fún Adéyínká Àyìndé kó máa bọ̀ nílé iṣẹ́ rédíò kan táyé ń gbọ́ dáadáa nílùú Abẹ́òkúta wọn ò ní mówó wá wọn ò ní ká máa sáré káàkiri táwọn pìrìsẹ́ńtà tún máa ń jà sí káàkiri tí wọ́n máa pépé tí mu nílé ẹnìkan wọ́n fẹ́ gba advert ìgbà kínní kan wọn ò ní má advert wá ìyẹn jẹ́ bí àwọn oore jàǹkànjàǹkàn tó yẹ pé ó precious sí mi wọn ò wá ní lọ ibi tó ń lọ yẹn kí wọ́n dé ká má wò bí ẹ sáà gbọ́dọ̀ dákẹ́ bẹ́ẹ̀ torí pé nínú àwọn ọ̀rọ̀ tó máa sọ fún wa ìwọ tó ṣe jẹ́ ọ̀dọ́ pìrìsẹ́ńtà tó ń bọ̀ wàá rí tiẹ̀ mú ń bẹ̀ àwa tá a wà lójú ẹ̀ àmú ti wà lọ́wọ́lọ́wọ́ àwọn àgbà tí wọ́n wà lókè àwọn náà mú ti wọ́n ń bẹ̀ ká má wàá jì sí ọ̀fìn yẹn bàbá àní wá yín tì láṣẹ ọba mi Èdùmàrè nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí sà ẹni ẹgbẹ́ tẹ̀ ń ṣe ẹgbẹ́ wà tá a mọ̀ bí tán bá sọ pé àgbà ọ̀rọ̀ ó bìlọ́ǹgì sínú ẹgbẹ́ báyìí ẹ sà nígbà tẹ wá wà ní ọgbà àtúnwẹ̀dá ṣe ipa wo lẹgbẹ́ kó sà. ẹ ṣeun púpọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà ṣe máa ń pòwe pé èèyàn kan kì í já àwádé. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ mọ́. àfi kájọ kóra wa pọ̀ mo sì darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn pèdèpèdè aládàáni lórí afẹ́fẹ́ tá a mọ̀ sí FIBAN inú ẹgbẹ́ yìí ni mo wà tá a bá bù kéré tágbọ́ ọ̀rọ̀ ti wà nínú ẹgbẹ́ FIBAN bóyá tó ọdún 15 àbí 17 lónìí. kábíyèsí tí ò bá ti lé torí lẹ́nu iṣẹ́ yìí tá a bá bù kéré a ti ń lọ bí ọdún 23 lẹ́nu iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ bẹ́ẹ̀ ni 2003 kábíyèsí 2026 ilẹ̀ àdẹ̀wà yìí àdúpẹ́ iléeṣẹ́ tí àkọ́kọ́ bá bẹ̀rẹ̀ ńgbà yẹn ní Paramount FM ọdún tó dé làgbà ọ̀rọ̀ náà dé kábíyèsí gbogbo àti Paramount bá ń ṣe anniversary wọn èmi náà ń dúpẹ́ tèmi. ókè lóòótọ́ ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni sà. tí n bá wá sọ pé ó pẹ́ ká tó gbàgbà ọ̀rọ̀ ni mo ṣe sọ pé 17 àbí 15 ṣùgbọ́n pé mo ti ń dá ṣètò 2005 ni mo ti ń dá ṣètò níléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ògùn ẹgbẹ́ FIBAN lẹ́gbẹ́ tí mo wà nínú ẹ̀ mo sì ń gbìyànjú tán bá ní nǹkan kan kàn mí nínú ẹgbẹ́ yìí láti ṣe ìfúnṣẹ̀ tán bá ń sọ pé lára àwọn àgbà tán sì wà nínú ẹgbẹ́ yẹn nísìnyí mo mọ̀ pé wọ́n á ka àgbà ọ̀rọ̀ náà mọ́ wọn mi ò sọ pé ẹ̀dà o ṣùgbọ́n àgbà kó tó kun ẹ̀dà ní ìpínlẹ̀ Ògùn yìí wọ́n á sì dárúkọ àgbà ọ̀rọ̀ ìgbà tí ìṣẹ̀lẹ̀ kó tiẹ̀ tó ṣẹlẹ̀ ní ààrẹ wa nígbà kan nínú ẹgbẹ́ yìí
ìyẹn Comrade Desmond Abiodun Nwachukwu ni wọ́n ti ń kọ́kọ́ gbọ́ fèrèfèrè ọ̀rọ̀ yẹn. mo ṣáà ní kárẹ wa nígbà kan yẹn kí wọ́n fọkàn balẹ̀ pé kò sí wàhálà. ìgbà tó tún dá àyè kan wọ́n ní àwọn ń gbọ́ pé kinní yẹn lè yí bírí kinní kan fọkàn balẹ̀. gẹ́gẹ́ bí ìgbìyànjú ti ààrẹ yẹn. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ gbé àwọn ìgbésẹ̀ nígbà yẹn láàrin èmi àti wọn àtàwọn kan tá a jọ gbé ìgbésẹ̀. ìyẹn ni pé wọn ò rí mi nírèé pé ẹni tó dá wà tó wà nínú ẹgbẹ́ kan. ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn ẹgbẹ́ yìí wọ́n dìde láti wá. wọ́n fi owó ránṣẹ́ sí àpò ìṣúná ti àgbá ọ̀rọ̀ bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tíyàwó àgbá ọ̀rọ̀ náà dẹ̀ jẹ́rìí sí pé lóòótọ́ ni wọ́n fi owó ránṣẹ́. ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa kan bàbá wa Ẹ̀dà Kọ́lá Pópóọlá. bàbá yẹn tún máa ń dá wá lọ́tọ̀ wọ́n tún dá wá lọ́tọ̀ yàtọ̀ sí pé wọ́n ń jíṣẹ́ ẹgbẹ́ mo máa ń sọ yàtọ̀ sí pé mo rí àwọn kọ̀ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ yìí tí wọ́n wá bíi mẹ́ta mẹ́rin ṣùgbọ́n mo máa ń sọ nǹkan kan fún wọn pé kí wọ́n fọkàn balẹ̀ àgbá ọ̀rọ̀ dá wà tiẹ̀ ni àgbá ọ̀rọ̀ sì tó ogun ẹ̀ jà. kábíyèsí. kí ẹgbẹ́ lọ fọkàn balẹ̀ torí téèyàn ò bá ṣọ́ra láwọn àyè kan tí ẹgbẹ́ tó bá ti jẹ́gbẹ́ ló fẹ̀yìntì jù rẹpẹtẹ táwọn nǹkan kan bá padà ṣẹlẹ̀ tán bá padà rí i ṣe ó ṣe ṣe kẹ́nu ẹ máa padà tọ́rọ̀ kò sí iye tí ẹgbẹ́ máa padà ná wá padà gbọ́ pé nítorí mátà báyìí ẹgbẹ́ ti ná $1 million oríṣiríṣi bẹ́ẹ̀ là ń gbọ́. mo sì ní kán fọkàn balẹ̀ torí àwọn tí mo kọ́kọ́ rí bíi mọ̀lẹ́bí mi lákọ̀ọ́kọ́ tí wọ́n dúró pàápàá bàbá mi àtàwọn àbúrò mi wọ́n dúró torí èmi làkọ́bí. kábíyèsí. wọ́n dúró ìyàwó mi dúró àwọn ọ̀rẹ́ mi bíi mẹ́ta mẹ́rin wọ́n dúró tí mo mọ̀ pé àwọn tí mo rí yìí gan ti tó lọ́tọ̀ níbi tọ́rọ̀ yìí dé. ẹ̀yin lẹ sọ fún ẹgbẹ́ èmi ni mo sọ fún wọn pé kí ẹgbẹ́ má ṣèyọnu. wọ́n má ṣèyọnu. ẹgẹ́ bí àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn tí ò ṣeé fọwọ́ tì dànù pàápàá jùlọ nílùú Abẹ́òkúta tá a wà yìí ẹni bá lóun ò mọ àgbà ọ̀rọ̀ ó lè ṣe bẹ̀rẹ̀ sí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bó o bá mọ àgbà ọ̀rọ̀ nítorí pé rédíò ń gbà mí a máa fìyà jẹ àwa tá à ń ṣiṣẹ́ lórí rédíò wàá máa gbá ṣàgbà ọ̀rọ̀ tó ń sọ náà rè nígbà tó jẹ́ ń pé ọ́díò nìkan làwọn èèyàn ń gbọ́ ńlé ṣùgbọ́n nígbà tó ti wá di amóhùnmáwòrán ní ìsìn o ò lè sọ pé o mọ àgbà tó o bá sì mọ̀ wọn náà tó ìwọ́nu àwa náà ló ń bi tá a wà yìí. Bámi àgbà ọ̀rọ̀ ẹ láwọn ọ̀rẹ́ lẹ́nu iṣẹ́ yìí ẹ láwọn tí wọ́n súnmọ́ yín tó jẹ́ pé kòríkòsùn ni bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ dá wà àgbà ọ̀rọ̀ foundation yẹn ọ̀tọ̀ nìyẹn ìyẹn kọjá líbẹ̀ bí àṣà agogo àṣà á pé ẹni gẹ̀ẹ́sì kò lè bá àwọn kan wà tó súnmọ́ yín tẹ́ bá bá máa kà wọ́n pé ẹ lè fẹ́ dáṣe nǹkan báyìí ní ìsinsìn sà náà fi sọ pé káyé máa tẹ̀lé èèyàn àgbà ọ̀rọ̀ ó sàn ju káyé padà lẹ́yìn èèyàn lọ o bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan ó nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ máa bí àṣẹ inú àwọn tẹ ẹ fojú sùn yẹn ṣọ̀pọ̀ wọn lẹ rí nígbà tẹ ẹ wà ní ọgbà ìtúwọ̀ ẹ̀dá ṣe sà. tí èèyàn bá wà ní ọgbà ìtúwọ̀ ẹ̀dá ṣe yàtọ̀ sí pé bóyá àjọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn kan wà tán dàbí ọ̀rẹ́ náà àwọn kan sì wà tán dàbí mọ̀lẹ́bí àwọn kan wà tí wọ́n dàbí ará àdúgbò kò sí mo belong sínú CDA kan bẹ́ẹ̀ ni níbi tí àgbà ọ̀rọ̀ náà kọ́lé sí lónìí. ọ̀pọ̀lọpọ̀ ààyè kan wà tí èèyàn bá ti bá rẹ̀ tó jẹ́ wípé ó dàbí ẹni tá a gbẹ́ sàárì ẹ̀ tá a rì mọ́bẹ̀ ó kù ẹlẹ́dàá ẹ̀. ṣé ẹ sì mọ̀ wípé wọ́n máa ń sọ nǹkan kan gbà mí pé ẹni wà lórí ìdùbúlẹ̀ àìsàn ó ṣeé ṣe kó má mọ tẹni tó ń ṣe tòun. oríṣiríṣi ọ̀rọ̀ ni mò ń gbọ́ látàrí ibi tí mo wà. kábíyèsí. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó tẹ̀ jẹ́ pé láàárín oṣù kẹjọ ọdún tó kọjá yìí tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kí n tó rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tájọ ń jẹ tájọ ń mu tájọ máa ṣe fàájì ó fẹ́ tó nu oṣù kọkànlá. láti oṣù kẹjọ. bẹ́ẹ̀ ni mo sì fi ọ̀rọ̀ kan lélẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ elétò ààbò tí wọ́n wà ní ọgbà ìtúwọ̀ ẹ̀dá ṣe pé gbogbo èèyàn kan ni mo fẹ́ rí. ẹ sọ bẹ́ẹ̀ fún wọn. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn kan ni mo fẹ́ rí pàápàá jùlọ ẹni bá ṣàkíyèsí tán bá wá wò mí tán bá dárúkọ pé lágbájá báyìí tó bá jẹ́ ẹni tí mo ṣetán láti rí màá jẹ́ kí wọ́n mọ̀ tó bá sì jẹ́ ẹni tí mi ò ṣetán àti rí màá sọ wọn pé kán sọ fẹ́ nìyẹn pé
mi ò fẹ́ rí. túmọ̀ sí pé ẹni a fẹ́ rí la fẹ́ rí, kò sígbà tá a jí tá a rí èèyàn. kò ní jẹ́ pé àwa ríra wa ó máa dàpọ̀ nípa à ń ṣe gbọ́n mi sí omi ò tó. ẹ sà níjọ́ tá a wá bá a ṣe kéré tó yìí sà, wọ́n dárúkọ wa fún yín pé Adéyínká Àyìndé ẹ gbà wá tọwọ́ tẹsẹ̀ ní kí wọ́n jẹ́ ká wọlé, ṣé ò sí tẹ́ ẹ fi ṣe tiwa bẹ́ẹ̀? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a fi bẹ̀rẹ̀ ètò yìí, ìfẹ́ inú ló ń gbé, inú ọkàn nífẹ̀ẹ́ tá à ń wò yìí ló ń gbé, kì í ṣe ojú. Gbogbo èèyàn tá a rí lọ́pọ̀lọpọ̀ gbà pé àjọ ń jẹ àjọ mu kọ́ la nífẹ̀ẹ́ ara wa dọ́kan. Kábíyèsí. Tí n bá ń bá wọn kan sọ̀rọ̀, ohun tá à ń pè nífẹ̀ẹ́ tí gbogbo wa gbé sórí lónìí, ohun tó yẹ ká mú lókùnkúndùn gangan ni ohun tá à ń pè ní ìfẹ́ràn, which is like. Lọ́kàn tèmi, ohun tá à ń pè ní ìfẹ́ràn, ìyẹn like yẹn, ó tóbi ju love lọ lọ́kàn tèmi. Kábíyèsí. Kó o tó love èèyàn, tó o bá ti ní ìfẹ́ràn sí pé mo dẹ̀ like ẹni yìí, kò sí, Yorùbá ní ẹni tá a fẹ́ràn kò lárùn kankan, o ní rí àṣìṣe ẹni tó o bá like. Ṣùgbọ́n ẹni tó o nífẹ̀ẹ́, ìfẹ́ máa ń gbóná yàjóyàjó, bó dẹ̀ ṣe ń gbóná lẹ ṣe máa ń róbìnrin ìmí tán máa ń ní ọkùnrin jẹ́ òun lẹ̀ nǹkan kan, bó ṣe máa ń gbóná lára wa yẹn ló yẹ jẹ́ pé tá a bá rí nǹkan tó kù díẹ̀ lára ìfẹ́ tá à ń pè ní love ló ṣe máa ń yí sí nǹkan míì. Ṣùgbọ́n tó bá like èèyàn, ẹni tó like yẹn kò sí bó ṣe lè jẹ́ tó bá ṣẹ̀ wá máa sọ pé ṣé o mọ̀ pé o ṣe nǹkan báyìí. Kó tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, nígbà tí mo ti ń wo bó ṣe ń lọ, àwọn ètò mi kan wà mo kó fáwọn pèdèpèdè ẹgbẹ́ mi kan. Lóòótọ́ lè kéré sí mi lẹ́nu iṣẹ́, ṣùgbọ́n mo mọ̀ pé ẹni yìí á ṣojú mi, á ṣẹ̀yìn. Kábíyèsí. Obìnrin tí ẹni Kúnyìn Olúwatóyìn Adéníjì, olórí àwa pèdèpèdè, òun ni mo kó most of the programs mi lé lọ́wọ́. Bẹ́ẹ̀ àwọn kan wà bí mo ṣe ń sọ yìí, tá a bá kó ètò lé wọn lọ́wọ́, ó ṣeé ṣe àtiwọ́ àti oníbàárẹ̀ tá a mọ̀ sí client ẹ̀ kẹ́ ẹ má jọ ṣe mọ́ tó bá pàjáde. Níwọ̀n tí wọ́n á ti dàrú kọ́ńtọ̀ tó dé. Bẹ́ẹ̀ ni nǹkan mi àti ṣẹlẹ̀. Ṣùgbọ́n ẹni tá a ti jọ ń bọ̀ tipẹ́tipẹ́, ìyàwó ilé mi gan máa ń sọ pé ìyálé òun ló lórí. Kábíyèsí. Òun ni mo kó most of the programs lé lọ́wọ́. Iṣẹ́ mọ̀ pé àjọ ń ṣe náà ni. Bẹ́ẹ̀ ni. Tí ò bá fẹ́ràn mi, bẹ́ẹ̀ ó kéré jù ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ méjì ó máa yọjú. Ọ̀ya. A wá fún mi ní àbájáde ibi tó ń bá ìyẹn feedback sà. Bẹ́ẹ̀ ni. Ìyẹn náà máa ń sọ pé ilé ìbá àsùnmọ́lé, ọ̀dẹ̀ ìbá àfẹ̀gbẹ́ kanra wọn, ẹni a fẹ́ ní tóbi ju ẹni lọ lójú ẹni tá a fẹ́ ẹ̀yin àgbà bí kètò abẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni. Bàbá àní wá yín tì. Ìyẹn làwọn nǹkan tó wà ń bẹ̀. Ní èyí tí mo dé yìí, ẹlòmíà ní àwọn gbọ́ pé ọba ló wà. Lóòótọ́ tó bá jẹ́ ẹni tá a fẹ́ràn, ṣọ́bà jìnnà láàrin Abẹ́òkúta. Kábíyèsí. Bẹ́ẹ̀ ibi tí mo wà, tọ́lọ́run ní kàn fi mí pamọ́ sí ìgboro Abẹ́òkúta ni. Àárín ìgboro ni. Tẹ bá rántí ìjọ tí ẹ wá ìwà Adéyínká Àyìndé Agogo Àṣà àti CMS tẹ wá, mo sọ pé ara ibi tó yẹ ká máa ṣàbẹ̀wò sí lọ́gbà ẹ̀wọ̀n. Gbogbo wọn kábẹ̀kún ni o. Bẹ́ẹ̀ ṣe ń wà gbọ́rọ̀ yìí, bí èèyàn kan pàdé mi wọ́n ní ẹlẹ́wọ̀n máa gbé e ní o. Àgbá ọ̀rọ̀ ẹ ti ṣáájú mi wọ ibi tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n a ṣì máa padà síbẹ̀. Torí wípé ọ̀nà tèmi gbà jáde ó yàtọ̀, ọ̀nà tí mo dẹ̀ gbà wọlé ìyẹn náà yàtọ̀. Nígbà tá a bá débẹ̀ máa ṣàlàyé. Nígbà tẹ wà ní ọgbà àtúnwọ̀ ẹ̀dá ṣe, ọ̀pọ̀ èèyàn máa sọ pé ẹ̀wọ̀n làgbá ọ̀rọ̀ wà, ìwọ ò mọ̀. Ẹlòmíà wà ní joint wọ́n á máa ṣe fàájì, wọ́n á dá ọ̀rọ̀ àgbá ọ̀rọ̀ lẹ̀ pé àgbá ọ̀rọ̀ nítorí pé ẹni tó bá mọ kòkó lọ òun ló ń lọ ti ẹyẹ. Àwọn akẹgbẹ́ yín táwọn kan gbé ọ̀rọ̀ wọn wá fún yín pé àgbá ọ̀rọ̀ lágbájá mà lẹ wà lẹ́wọ̀n, àgbá ọ̀rọ̀ ó yà mí lẹ́nu, tó bá lè sọ pé lágbájá lè sọ̀rọ̀ yín, ṣe ló lọ dọ́rọ̀ yín lẹ̀ níbì kan pé ó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́, àgbá ọ̀rọ̀ wà lẹ́wọ̀n. Ẹ sà, tí ẹ bá gbọ́rú ọ̀rọ̀ yẹn, báwo ló ṣe rí lára yín, pàápàá jùlọ kẹ́nìkan ní ẹlẹ́wọ̀n làgbá ọ̀rọ̀, báwo ló ṣe rí lára yín? Ọgbà ẹ̀wọ̀n tẹ́ ń pè yìí kò sí lára orúkọ tíjọba ń lò mọ́. Àwa Yorùbá lá fún lẹ́wọ̀n. Kábíyèsí. Torí ẹlòmítàn bá dájọ́ fún láyé tá a wà yìí sí lákòókò yìí ní òní tó sì mọ́ yìí pé kí wọ́n lọ yẹgi fún àbí kí wọ́n lọ pa. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò pa ẹnikẹ́ni mọ́. Wọn ò pa ẹnikẹ́ni mọ́. Ṣùgbọ́n ìwà ẹ̀ṣẹ̀ tẹ́nìyẹn ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kí wọ́n yẹgi fún ni.
wọ́n á wá fi sí ẹ̀ka kan tá à ń pè ní condemn. Ẹni yẹn ti kúrò lára ẹni tó yẹ kó bá aráàlú gbé mọ́. Wọ́n ti pátì, wọ́n ní ká lọ yẹgi fún ẹ, ṣùgbọ́n òfin ò pa ẹnikẹ́ni lọ́wọ́ yìí mọ́ nígbà tá a ti kúrò ní tìjọba ológun. Ṣó ti yé ń sìn yìí, ṣùgbọ́n ibi tó máa wà ó yàtọ̀ síbi tí àwọn èèyàn tó kù wà. Ìpele tóun wà ó yàtọ̀ sí àwọn kan tó tún fún ní ẹ̀wọ̀n gbére. Ọ̀tọ̀ tún ni ẹlẹ́wọ̀n gbére. Bẹ́ẹ̀ ni liver ni wọ́n máa ń pè wọ́n, pé wọ́n fi sí ẹ̀wọ̀n gbére. Irú ẹni yẹn wọn ò ní kán pa. Àwọn èèyàn ẹ̀ lẹ́tọ̀ọ́ láti lọ máa wò, ṣùgbọ́n kò lè sọ pé ọdún báyìí lòun máa jáde kúrò ńbẹ̀ tọ́lọ́jọ́ á fi dé. Ṣùgbọ́n ẹni tán ní kán lọ pa, òun á máa rí rẹ̀ bíi pé òkú òun àtàyè òun ìjọba ló ní. Torí bó wà ń ta náà bó pẹ́ títí á kú ni. Ṣùgbọ́n ìjọba òfin ti wá ti ní kán lọ pa, tó bá ti kú òkú ẹ̀ ìjọba ló ní. Àgbá ọ̀rọ̀ èyí tí mo fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí rèé, bẹ́ẹ̀ bá gbọ́ tẹ́nikẹ́ni pé àgbá ọ̀rọ̀ ní ẹlẹ́wọ̀n, kí ló fẹ́ ṣẹlẹ̀? Bàbá báwo ló ṣe máa rí lára ibẹ̀ náà ni mò ń bọ̀. Ìgbà tí mo wà ń bẹ̀ etí mi kún. Kábíyèsí. Ṣùgbọ́n mo máa ń rí ẹ̀rín, àwọn wọ́dà yẹn àtàwọn wọ́dẹ̀s yẹn náà máa ń wò mí. Mo máa ń rẹ́rìn lọ́pọ̀lọpọ̀ ìgbà, máa ní nǹkan tẹ́lòmíì dẹ̀ ń sọ lẹ́yìn mi tí n bá dé wọn ò ní sọ lójú. Wọn ò ní sọ lójú yín. Ọ̀rọ̀ tí wọn ò bá ti wá lè sọ lójú ẹ, kí ló ń gbọ́ sí tó ń dààmú ẹ àbí tó ń mọ́kàn ẹ pòròrò? Bí mo ṣe dé yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ìmíì ti ní ọdún méjì náà fún un, àwọn kan ti ní ọdún méje ni wọ́n fún un. Oríṣiríṣi ọ̀rọ̀ lèmi náà ń gbọ́ tó fi dórí àwọn míì tá a jọ ń ṣiṣẹ́ gan tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára. Ẹ má bínú sà. Àwọn oníwèé ìròyìn kan gbé. Wípé wọ́n dá iye ọjọ́ báyìí, iye ọdún báyìí. Bẹ́ẹ̀ ni. Ohun tó gbàgbá ọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi bẹ̀rẹ̀ ètò yìí, kò jalè, kì í ṣe pé ó lu jìbìtì, kì í ṣe pé ó fàdíya, kì í ṣe pé ó pààyàn. Iṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bí àjàgbara ni. Bí àjìjàgbara. Bẹ́ẹ̀ ni làgbá ọ̀rọ̀. Activist. Bẹ́ẹ̀ ni tí n bá wá ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀, ó lójú àgọ́ ọlọ́pàá tí wọn ò ti mọ̀ mí. Ó lójú àwọn ẹ̀ka àjọ aṣọ́bodè tí wọn ò mọ̀ mí. Torí pé èèyàn máa kọ́kọ́ bá wọn fa nǹkan nípínlẹ̀ Ògùn, èmi làkọ́kọ́. Kábíyèsí. Tọ́lọ́run dẹ̀ fún mi ṣe. Ó lójú ẹ̀ka ìjọba kan tí wọn ò ti mọ̀ mí gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò yìí. Tí n bá wá ń sọ ìtàn ayé mi gan, irú ibi tí mo lọ lọ́gbà tún wà ṣe èyí tí ò bá ì tí ì sí ń bẹ̀. Kò tí ì pé. Mo ti palẹ̀ ọkàn mi mọ́ gẹ́gẹ́ bí ẹni tó lè dúró bí akọni. Ó bá ń lójú ogun bákan méjì ni. O lè borí ogun. Ogun lè borí èèyàn. Ogun lè borí èèyàn. Kábíyèsí. Ṣùgbọ́n tó bá dúró, ìwọ ló máa padà borí ogun. Kábíyèsí. Làṣẹ dúpẹ́, ó fẹ́ lọ́dún kan, ó fẹ́ lọ́dún méjì, ọdún méje ni wọ́n dá fún un. Kò tiẹ̀ jẹ́ sọ̀rọ̀ mọ́ lórí afẹ́fẹ́. Àgbá ọ̀rọ̀ rẹ o. Kábíyèsí. Mo dé ní ọjọ́ 9 nínú oṣù kínní ọdún tá a wà nú ẹ̀ yìí. Ìgbà tó máa di ọjọ́ 10, mo lọ ṣe MC níbi tí Paso ti kọrin. Kábíyèsí. Àfi bíi pé kinní yẹn ti ń dúró dé ìṣáájú kẹ́ tó dé. Ìgbà tó dẹ̀ máa di bí ọjọ́ 14, mo bọ́ sórí afẹ́fẹ́. Kábíyèsí Olódùmarè. Àwọn bíi rédíò 2-3 ni wọ́n ń pè mí nípínlẹ̀ Ògùn bí kí n má sọ àwọn míì nípínlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí. Tí mi ò tí ì mọ̀ bí mo fẹ́ ṣe ara mi gan báyìí. Ètò ti di 4 láàrin ọ̀sẹ̀ báyìí. Ìbàdàn ń pè, rédíò níye wá ń pè. Àgbá ọ̀rọ̀ rèé nígbà tí mo dúró gẹ́gẹ́ bí akọni. Kò sẹ́ni tó máa gbọ́ ṣó jalè ni, ṣó fraud iléeṣẹ́ ni, rárá. Ó sọ̀rọ̀ kan ni, ọgbọ́n tínú ni. Ó ń jẹ́ kí èèyàn tún ní ìgbéga tó yàtọ̀ ni. Bàbá kò dẹ̀ sẹ́nikẹ́ni bí ìbéèrè yín tí mo lè máa lọ báyìí, àwọn tí ẹ lè sọ mi rẹ̀ tó lè sọ. Àtẹni tínú ẹ̀ dùn sí, àtẹni tínú ẹ̀ tún dùn sí, kú oríire ní gbogbo wọn kíyàn. Kábíyèsí. Òun dẹ̀ ni a ti lọ a ti bọ̀ àwa ti dé. Tí n bá ń sọ wípé ojoojúmọ́ máa ń pààyàn jẹun bẹ̀ yẹn ni ará ilé á gbàgbọ́. Bẹ́ẹ̀ ni torí ibi tọ́pọ̀lọpọ̀ ń sá fún láti lọ làgbá ọ̀rọ̀ ti lọ ló ti dé. Nǹkan kan ò ṣe mí o, bí mo ṣe lọlé ni mo ṣe jáde. Àṣàkí Àmẹ́ ọmọ Jubril èyí máa tún yàtọ̀. First Lady Botanical Store l'Amẹ́ríkà, egbòogi tó ń lárùn wọlé pẹ̀lú àìsàn gbogbo.
First Lady Botanical Store Àṣàkẹ́ àmì ọmọ Jùbírì ló pé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ káyé ó má mú ni kí wọ́n má lo ni mọ́gbà káwa náà lálùyọ kógun má borí wa la fi gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ilé iṣẹ́ kan ṣo tó ṣe fọwọ́ ẹ̀ sọ̀yà l'Amẹ́ríkà nípa kábániṣètò ìbílẹ̀ àbítú àdúrà tí yóò mú ni bọ́ lọ́wọ́ ogun ayé Àṣàkẹ́ àmì ọmọ Jùbírì làwọn èèyàn lọ First Lady Botanical Store làwọn èèyàn yà sí ní New Jersey l'Amẹ́ríkà àwọn ẹjẹ́ bíi ìdóògùn ìbílẹ̀ àwọn baba wa fónírúurú ohun tá a bá fẹ́ gbogbo ewé àtegbò tẹ́ bá nílò pátá First Lady Botanical Store lẹ́ ó ti rí oyin gidi ọṣẹ gidi àtàwọn ohun èlò míì àwọn ètò ti wà nílẹ̀ láti kojú àwọn ìsàn bíi àìlèṣedéédé ọlọ́mọkùnrin ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetics àìróorun sùn ìjúnú obìnrin tá a mọ̀ sí fibroid lọ́wọ́ ewé àtegbò lọ́dọ̀ Àṣàkẹ́ àmì ọmọ Jùbírì gbogbo àdáwátì ẹ̀yin nílò àwọn ohun èlò àdúrà bíi tùràrí danduala bíntu sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan ìyọnu gidi tí mo ní tẹ̀síwájú First Lady Botanical Store Àṣàkẹ́ àmì ọmọ Jùbírì ni ẹ máa lọ ní New Jersey USA ẹ máa pè tàbí WhatsApp +18622706019 Àṣàkẹ́ àmì Botanical Store for all spiritual needs. Bàbá ìgbà tẹ́ wà ní ọgbà àtúnwọ̀ ẹ̀dá ṣe yẹ a gbọ́ pé inú àwọn bíi akẹgbẹ́ wa táwa jọ jẹ́ sàwáwù àbí kí n tó sọ pé táwa tó jùlọ díẹ̀ lọ́jọ́ orí wọ́n ní wọ́n tún kó àwọn náà wá bẹ́ẹ̀ ẹ ṣàṣe lóòótọ́ nítorí ọ̀rọ̀ òkèèrè bí ò bá lé kan áádì kan ṣé wọ́n kó àwọn akẹgbẹ́ wa kan wá sọ́gbà àtúnwọ̀ ẹ̀dá ṣe lọ́pọ̀lọpọ̀ èèyàn ń pè ní ẹ̀wọ̀n ṣé wọ́n kó wọn wá bẹ́ẹ̀ lóòótọ́ sà torí mọ̀ pé tí wọ́n bá kó wọn wá ẹbí rẹ́bí nìyẹn o kẹ́ ẹ bá jọ fojú rejú kò sí. gẹ́gẹ́ bí bọ́lá ṣe dá àgbà ọ̀rọ̀ lọ́jọ́ tí wọ́n kó wọn wá mi tiẹ̀ tètè mọ̀. a jẹ́ pé wọ́n kó wọn wá lóòótọ́ nìyẹn. wọ́n kó wọn wá mi tiẹ̀ tètè mọ̀ àwọn làwọn ti wà ń bẹ̀ láti bí aago 2 ṣùgbọ́n bọ́ yẹn ń kó wọn bọ̀ náà ní àwọn tí wọ́n sì ń jẹ́jọ́ lọ́wọ́ tí wọ́n fi sí ọgbà ìtúwọ̀ ẹ̀dá ṣe kán máa gbàbẹ̀ wá jẹ́jọ́ ìyẹn àwọn awaiting trial àwọn yẹn mọ́ yẹn ń kó nílé ẹjọ́ àwọn náà ti sọ pé ẹ jẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe tètè máa ṣe ẹ máa rí ọ̀gá yín àgbà ọ̀rọ̀. nítorí nígbà tó ń kó àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wẹ́wẹ́ yẹn bọ̀ àwọn náà tó wá sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ńlá kan náà wà ń bẹ̀ ẹ tètè mọ́ bẹ́ẹ̀ ṣe máa rí wọn. ṣó ti yé yín nígbà táwọn àwọn gan dé tí mo padà rí wọn lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àwọn náà sọ pé ọ̀gá ọba náà sọ pé ẹ wà mo ní rárá ibi báyìí ni mo wà adẹ̀dúpẹ́ fọlọ́ bí mo ṣe ń ṣe níta tí n bá rí gbogbo àwọn tí ó jẹ́ èèyàn mi bẹ́ẹ̀ náà ni mo ṣe ṣe fún wọn láàrin bí ọjọ́ 3-4 tí wọ́n lò ń bẹ̀. kábíyèsí mo mọ̀ pé àwọn náà máa wọ pé àgbà ọ̀rọ̀ yìí wá wọn ò change. àwọn kan yẹn náà bòńkẹ́lẹ́ ló máa ń bọ́ sí gbà mí pé àti gbọ́ lórí pé gbogbo èèyàn ló máa ń sábọ́ pé kọ́ máa pe àwọn lẹ́lẹ́wọ̀n béèyàn kan jáde sí nǹkan ẹ ti pé bó pè yín lẹ́lẹ́wọ̀n ẹlẹ́fọwọ́ òfin gbé e ni. ọwọ́ òfin ni o. àwọn tí wọ́n wá jẹ́ akẹgbẹ́ wa ìdí tó jẹ́ kí n béèrè ọ̀rọ̀ yìí rèé sà ẹ̀yin lẹ́mọ ohun tójú yín rí o ẹ̀yin lẹ́mọ ohun tẹ́ ẹ bá fẹ́ra ń bẹ̀ o kó máa jẹ́ ẹ̀kọ́ fáwọn táwa àti wọn jọ jẹ́ sàwáwù kó tún jẹ́ ọ̀rọ̀ ìṣítí àti ẹ̀kọ́ náà fáwọn tí wọ́n tún jù yín lọ nídìí iṣẹ́ yìí ẹ sà bẹ́ẹ̀ ṣe lọ yẹn tẹ́yin náà bá fẹ́ parọ́ lóko ẹ lè sọ pé ẹ̀wà ń bẹ̀ ń gbádùn lọ́gbà ìtúnwọ̀ ẹ̀dá ṣe bàbá ṣé bẹ́ẹ̀ ṣe lè ṣe nínú ilé yín ṣé bẹ́ẹ̀ lẹ ṣe ń ṣe ń bẹ̀. kò tiẹ̀ sí ìgbádùn kankan lọ́gbà ìtúnwọ̀ ẹ̀dá ṣe ṣùgbọ́n ìjẹ́ ọmọlúàbí lèèyàn gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ òjò ti pẹyẹlé fọ̀mádìyẹ gbọ́gbà ìtúwọ̀ ẹ̀dá ṣíṣe nìyẹn ẹni tí wọ́n ní kán lọ yẹgi fún ẹni tí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún ẹni tí wọ́n fún lẹ́wọ̀n 20 ọdún àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n wà ń bẹ̀ àtẹni tí ó sì ń gbabẹ̀ lọ ilé ẹjọ́ àtẹni tó ń fún lẹ́wọ̀n kékeré láwọn bòmíì tá a bá pàdé nínú ọgbà ìtúwọ̀ ẹ̀dá ṣe mo ṣe gbóríyìn fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ńbẹ̀ tá a mọ̀ sí warder àti wardress ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ lọ́gbà ìtúwọ̀ ẹ̀dá ṣe láti ná ẹnikẹ́ni. wọn ò kí ń nàyàn ń bẹ̀. bẹ́ẹ̀ ni wọn ò dẹ̀ kí ń fojú rẹ́jẹ̀. ó parí. kò sí bó ṣe fẹ́ jẹ́ tó fi dórí tiwọn fúnra wọn ni o. ṣé wọn pé ńgbà tí a wà ń ta náà a máa ń sọ àwọn nǹkan kan wípé asákòókò àti kòkó ẹ̀ wọ́n jọ ń gbẹ ni. ọ̀pọ̀lọpọ̀ wọn náà àjọ ń sùn bẹ́ẹ̀ ni. Ńgbà táwọn èèyàn bá tiẹ̀ ń pe ẹ̀yin ní ẹlẹ́wọ̀n àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lẹ́wọ̀n náà ṣẹlẹ́wọ̀n kọ́ làwọn náà. irú àwọn tí mo ná fẹ̀yìntì lọ́sẹ̀ tó kọjá tí mo lò yìí 35 years ni wọ́n lò lọ́gbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni 35 years in service ọgbà ẹ̀wọ̀n dẹ̀ náà ti lò. kábíyèsí bàbá ẹ sà ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ó dàbí ibi tó bá fi ń ṣeré lábẹ́ òkúta pé tá máa sọ pé ṣé iṣẹ́ máa dárò àti pé ìwọ ló máa dárò ṣé báwọn kan ni ọkọ lè gbé arò
àwọn kan ló ń ṣiṣẹ́ láàrò Bẹ́ẹ̀ni. àtẹni tó wà láàrò tí wọ́n gbé lọ bẹ̀ àtàrà àdúgbò tí ń Bẹ́ẹ̀ni. gbé àrò àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ àtàwọn tí wọ́n ń wò èrò àrò náà gbogbo bẹ́ẹ̀ni wọn àmọ́ bá wọkọ̀ wá gbọ́ arò wà o. àrò wà bàbá ṣe mọ̀ pé àrò bí ológbò ẹ̀gàn ńlá péjà àrò so nígbà wọn ti gé kékeré ṣùgbọ́n nígbà tí jẹ́ pé àwọn tí wọ́n ń wò ń bẹ̀ ni wọ́n ti gba orúkọ bẹ̀rẹ̀ lára èmi ò ń ṣe aráàrò èmi ò ń ṣèrò àrò mi ò lọ àrò bí èèyàn sì ní nǹkan mú ń bẹ̀ bàbá lápọ̀ìntìmẹ́ǹtì ń bẹ̀ lónìí àṣà dàrú àtẹ̀mí àti yín so bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọ ń bímọ sáró lọ́pọ̀lọpọ̀ gbàǹgbà mi tí àwọn kan bá táyé ara wọn bá ṣe bákan gbà mí mo wà lára àwọn tí dónà ni mí máa ń donate ẹ̀jẹ̀ fún wọn bẹ̀ wọ́n bá pè mí ẹ máa ń donate ẹ̀jẹ̀ fún wọn láàrò bẹ́ẹ̀ni ìkànlẹ̀ tún gbọ́ yẹn àgbá ọ̀rọ̀ ń donate ẹ̀jẹ̀ fún wọn láàrò torí ẹ̀jẹ̀ tó wà lára tiwa kò gbọdọ̀ tún pọ̀ jù tó bá pọ̀ jù òye ó máa kọyàn lójú ó máa ń jẹ́ kí n wọ́ọ̀ṣẹ̀ pé ẹ̀jẹ̀ yìí ti fẹ́ pọ̀ jù máa lọ donate ẹ̀ ń bẹ̀ fún wọn wọ́n bímọ síbẹ̀ àwọn ń tọ́jú aláìsàn ń bẹ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n ní ìpèníjà ọpọlọ. torí pàwọ́ jẹ́ òṣìṣẹ́ orí afẹ́fẹ́ la ṣe máa ń pè ní ọgbà tó wẹ̀ dáadáa lágbájá ti lọ ẹ̀wọ̀n olórin kan ti lọ ẹ̀wọ̀n nígbà tí yín èé ṣàkọ́kọ́ mo lérò pé àwọn ọ̀pọ̀ èèyàn náà ti lọ ọbẹ̀ ṣé ní lọ́tẹ́ wá dé yìí ẹ wá sọ pé ẹ ò dẹ̀ ṣe activist mọ́ mi ò dẹ̀ sọ̀rọ̀ ń pa nǹkan kan mọ́ àbí life goes on. níbẹ̀rẹ̀ ètò yìí mo sọ pé akọni èèyàn máa ń dúró bí akọni ni mi ní parọ́ ó ní mo ṣe yà síbi ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan wípé kó tó di pé mo lọ mo ti sọ létí ìwọ tó já tọkùn yìí wípé ó ṣeé ṣe. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ní kí n má sá lọ láàrin táìmù yẹn tí mo ti ń wò kó dàpá ni pé bí ọ̀rọ̀ Jésù ni tó ní olúwa mi ìbá ṣeé ṣe kí àkókò yìí yí padà. kò sí nǹkan pátá ẹni tó jẹ́ ṣọtí mi nílé ẹjọ́ náà máa padà lọ mú. kábíyèsí. ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ mo ti wò pé gbogbo ohun tí ó bá máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí mo ṣetán àti dúró. àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti lọ tí ò bà orúkọ wọn jẹ́ dòní. bàbá wa ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká wọ́n ti lọ wọ́n ti dé. bẹ́ẹ̀ ni. ààrẹ wa lánàá lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹbọra Òwu ọmọ Òwu làwọn ọmọ Òwu lèmi náà. kábíyèsí. orúkọ wa sì wà síbẹ̀ àtoríkì wa pé àwí ìmẹ́nu kò báyìí tí wà lóhùn. òun ni tòwú. ó tiẹ̀ láṣà kan tán máa ń dá wípé wọ́dà kan wà tó jọ ọmọ Òwu ń bẹ̀ wá gbọ́ Òwu ò ní jalè Òwu ò ní fàdíyà Òwu ò ní pààyàn ó ṣeé ṣe kó jẹ́ pé kò gbà agídí ló lè gbówù dọ́gba ẹ̀wọ̀n. kábíyèsí. eléyìí ò wá sọ pé ó dí ìṣe àbí ìwọ ẹ̀ àbí iṣẹ́ tí mò ń ṣe lọ. ṣé bóun ni mo ní mo ti dé mo ti padà sẹ́nu iṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni ẹ tún ti ń ṣàjìjàngbara. ṣé bá ṣe ìjókòó tá a wà lónìí mo fẹ́ lọ sí police headquarter kí lọ meet àwọn eléwé ẹran pé mo tún ti dé o. kábíyèsí àwa rèé o. tí èsì ìyẹn o kò ẹni tó tiẹ̀ tún wá jẹ́ tí mò ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe gangan. ẹ̀yin náà tún ní mẹ́ńtọ̀. tó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe mo máa ń rí páwọn náà ń dúró. Dr. Oríyọmí Hamzat aláàjì yẹn mo gbà fún wọn gan. Ọ̀yọ́ tí ẹ ń pe àwọn lọ́wọ́lọ́wọ́ yìí. mo gbà fún wọn gan. ní ti ìṣàkóso kan níjẹta àbí àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n á fẹ́ tó ọdún 5 àbí 6 ìgbà yẹn tán náà jọmọ gbé. kó tó di pé gómìnà tó wà ń bẹ̀ ní òní yìí ló ṣí wọn lẹ́yìn kété tí wọ́n wọlé ńgbà yẹn. kábíyèsí. ọdún tó kọjá yìí náà sì ń dúpẹ́ ọdún kan tọ́lọ́run tún yọ àwọn àti màmá wa Queen Naomi. bẹ́ẹ̀ ni. ó kéré ó pọ̀ wọ́n á sì lò bí oṣù 3 sí 4. ṣé màmá wa Queen Naomi ò lórúkọ ni. kábíyèsí. ṣáláàjì Dr. Oríyọmí Hamzat ṣé wọn ò lórúkọ ni ni mo ṣe ní kò sẹ́ni tó ga ju òfin lọ. òfin ò mẹ́ni tó ṣe. bẹ́ẹ̀ ni. idà ni. gbogbo nǹkan yẹn kò dí ohun tá à ń pè ní pride èèyàn kò dínkù aráàlú ni kó ṣọ́ra. pàápàá ẹni tó lọ tó dé ó ní bóyá lóye ọjọ́ ẹ̀ pé àbọ̀dún ẹ̀ ó nílò àtìlẹ́yìn àwọn aráàlú láti ṣùgbọ́n ẹ̀. ẹ jẹ́ ká gbà pé ní ẹ ṣe nǹkan tí ò dáa ó wá lọ sọ́gbà ìtúwọ̀ ẹ̀dá ṣe ǹjẹ́ ó ti yí padà. nǹkan tó nìyẹn o. tó bá jẹ́ pé ó ti yí padà kí ló fẹ́ máa jẹ kí ló fẹ́ máa mu ẹ ṣùgbọ́n ẹ padà ẹ kó mọ́ra padà bí ajá tó sọnù tí ò gbọ́ fèrè ọlọ́dẹ tẹ́ wá padà rí ẹ padà nínú. ó má dé pé ń gbò bá kúrò lọ́gbà àtúnwọ̀ ẹ̀dá ṣe
iṣẹ́ àwọn èèyàn náà ń ta ó tún lè jẹ́ kó lọ bínú kókó tó kábíyèsí sà. torí wọ́n á padà wá bí àwọn èèyàn yẹn léèrè ẹ̀mí ẹ̀. Bàbá ẹ máa ń sọ̀rọ̀ kan fún wa mo rántí ìgbà tá a jọ ń sọ̀rọ̀ mo rántí àwọn èèyàn mi náà tẹ́ ti sọ̀rọ̀ yẹn fún pé ọgbà àtúwọ̀ ẹ̀dá ṣe tí mo lọ yẹn mo lọ jà fún ọ̀pọ̀lọpọ̀ yín bẹ̀ ni o bàbá jà fún ọ̀pọ̀lọpọ̀ yín yẹn ẹ̀jẹ̀ oyè wà díẹ̀ sà. Mo fẹ́ lè ní ìpínlẹ̀ Ògùn yìí tá a bá dẹ̀ ti rí ẹni tírú ẹ̀ ṣẹlẹ̀ sí kó jáde kó wá sọ mo fẹ́ lè lé mi lẹ́ni àkọ́kọ́ nínú pèdèpèdè tó máa ti ń torí pé ó gbé tòkan àbó mi lọ síbẹ̀. Mo fẹ́ lè lé mi lẹ́ni àkọ́kọ́ torí tó bá ti ń dá àyè kan ọ̀pọ̀lọpọ̀ máa ń mì sẹ́yìn. Ẹ ti bírèkì rẹ́kọ̀dù nìyẹn ẹni tí ó kàn ni ò tí ì mọ́ra ẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ kàn yẹn tí ò tí ì mọ́ra ẹ̀ kí ni irú ohun tó fẹ́ gbóhùn náà lọ síbẹ̀. Kò sí nǹkan kan tó fẹ́ gbèyàn lọ síbẹ̀ ni mo ti sọ níbẹ̀rẹ̀ ètò yìí wípé ó ṣeé ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà kéèyàn máa ṣàwọn nǹkan kan tó jẹ́ pé tán bá ní ju ẹ lẹ̀ rọra fi sílẹ̀ torí wípé lóòótọ́ ọkàn akíntàgbọ́ ọ̀rọ̀ ní tó fi lọ tó fi dé ẹlòmíì lè má ní o. Ibẹ̀ gan mo fẹ́ mẹ́nu bàbá àánú lè náà tó rí gbà o. ẹlòmíì lè má ní o irú àwọn pèdèpèdè bíi méjì tí mo ná kó wá yẹn. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́. Ó ṣeé ṣe kí nǹkan ṣe wọ́n láàárín ọjọ́ mẹ́ta yẹn tí ò bá ń ṣe pé wọ́n rí irú mi ń bẹ̀. Bàbá irú bọ́n ṣe lo ọjọ́ mẹ́ta yẹn ń sìn táwọn èèyàn náà bá rí wọn tán ní eléyìí ṣe ìwọ náà ti tọ́gbà àtúwọ̀ ẹ̀dá ṣe dé ẹ mọ̀ pé àwa bọ́ìsì báyìí a máa ń dàpọ̀ lára lọ́jọ́ kó ra ẹ síbi kan jàre ìwọ tẹ̀wọ̀n dé tó lo ẹ̀wọ̀n tó dé ẹ̀sà bó ṣe ti lọ́jọ́ mẹ́ta mẹ́ẹ̀ náà sìn ṣáwọn náà ti bírèkì rẹ́kọ́ọ̀dù bẹ́ẹ̀ yẹn. Ibi tá a wà tá a ti ní a fẹ́ lọ ya iṣẹ́ làwọn èèyàn ti mọ̀ ń pé àmọ́ àwọn tí wọ́n ń sọ wọ́n kàn ń dárúkọ wọn fara nígbà kinní náà wà lẹ́wọ̀n báyìí òun náà wọ́n á pàdé ọ̀gá wọn àgbà ọ̀rọ̀ ń bẹ̀ máa bẹ̀ wọ́n á ń sọ fáwọn tá a jẹ́ ọ̀bẹ̀ kinní ẹni tó ń dárúkọ yìí a sì ríra láìpẹ́ kinní náà wà lẹ́wọ̀n kẹ̀ kí n túnṣe tó gbọ́ ń bò mí so àtẹnudẹ́nu lèmi náà ti gbọ́ o tí ò fi sí ohun tó pamọ́ lábẹ́ ọ̀run ṣùgbọ́n mo mọ̀ pé iná àti ṣe púpọ̀ nú ọ̀rọ̀ wọn ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tó ti bá wọn sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ torí ń tá àgbọ́tán náà ṣe é mọ̀ ọ̀rọ̀ òkèèrè ni ó bí ò lé kan áádé kan wọ́n láwọn náà hùwà mọ́tòmọ́tò ni pàápàá jùlọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ pé bọ́lọ́pàá bá dá dúró wọn ò tí ì ní sọ̀rọ̀ méjì bí mo ṣe wà yìí gbogbo particulars mi ló pé kò sí tọ́lọ́pàá kan fẹ́ bá mi sọ pé òun làwọn ọlọ́pàá náà ń gbọ́ yìí kò sí tó fẹ́ dá mi dúró fún pé Adéyínká Àyìndé kinní kan ṣùgbọ́n kán wá dá sọ̀rọ̀sọ̀rọ̀ mi dúró kán má tí ì sọ̀rọ̀ méjì kó máa ní ẹ̀ṣọ́ mọ̀ bí journalist ló ń bá sọ̀rọ̀ ṣá do you know I'm an OAP kíni ọ́ journalist kíni ọ́ ṣé journalist kọjá òfin pé mọ́gbàwé mọ́tò wọ́n dá dúró wọ́n ń bá ọ sọ ó níbi tọ́lọ́pàá àti aráàlú máa sọ̀rọ̀ dé tó aráàlú làwa náà kó tó di pé ẹ̀gbọ́n mi sí omi ò tó máa wáyé agbọ́páhun táwọn náà ṣe ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n wo sí bẹ́ẹ̀. ṣe rí àwọn ọlọ́pàá tá à ń sọ àwọn agbófinró àwọn náà wà lọ́gbà ẹ̀wọ̀n. ọlọ́pàá náà wà lọ́gbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ni wọ́n tẹ̀ ti dájọ́ fẹ́ lòmíì inú wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n yàtọ̀ sí pé wọ́n jẹ́ awaiting trial àwọn míì wà lọ́gbà ẹ̀wọ̀n. agbófinró tí wọ́n wà agbófinró mọ́tò òfin mọ́lẹ̀ ni. ọmọ ológun wà lọ́gbà ẹ̀wọ̀n. kábíyèsí. ṣe rí iṣẹ́ tá à ń ṣe yìí ó jẹ́ iṣẹ́ kan tó máa ń gbé wa tó dàpá ní pé inspiration ẹ̀ máa ń wà lára èèyàn spirit ẹ̀ máa ń gùnyàn. bẹ́ẹ̀ ni. pàápàá àwa tá a bá tún jẹ́ activist yìí kò síbi tá a lè dé ni mo ṣe sọ pé ẹni tó bá jẹ́ activist tí ò bá tí ì pass through ibi tá a lọ yẹn kò tí kún tó. ìrìn àjò ẹ̀ ò tí ì pé. bẹ́ẹ̀ ni kò tí ì kún tó. wọ́n lọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ṣé ọmọ ẹgbẹ́ níkọ̀sẹ̀ òun dunnú ṣé wọ́n fún rẹ̀ tó ṣe ń rìn ṣó tí ìmọ̀rú kòtò tó fẹ́ kú sí. kábíyèsí wọ́n sì lẹ́ni tó kó sí kòtò fúnra ẹ̀ ó sàn jẹ́ ni ayé tí kòtò lọ. bẹ́ẹ̀ni ẹni tó lọ tó dé ó ti ní ìrírí yàtọ̀ sí ẹni tí ò tí ì lọ ọbẹ̀ rárá. tó ń fetí gbọ́. tó ń fetí gbọ́. kábíyèsí bàbá. ohun tó ń gbó ní kálukú lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ohun tí ó sì padà tún gbé ẹlòmíì náà lọ ọ̀tọ̀ tún ni. kò ń ṣe pé bóyá èèyàn sì wí àbí èèyàn sì sọkọ ìyẹn kọ́ ṣùgbọ́n iṣẹ́ tá à ń ṣe yẹn ká kọ́kọ́ rí wípé àga jòfin lọ ṣùgbọ́n àwọn kan wá wà tó jẹ́ pé mi ì mọ bọ́n ṣe lọ ṣé tán fi lọ báyàwó mi ṣọ́ọ̀bù
nínú àwọn tí wọ́n ń gbọ́ ètò ìyá wa yín. kan tiẹ̀ wà mí mọ ohun tí mo gbé fún ìyá yẹn mi mọ̀ torí tí n bá ní mo mọ̀ kò yé mi. Owó tí mọ̀lẹ́bí mi ò ná nìyá yìí ná torí mi. Ó kéré jù méjì láàrin oṣù which is every 2 weeks wọ́n máa ń lọ just right wọ́n á lọ ka provision jọ. Ìyá yìí dẹ̀ tí wọ́n bá lè yọjú ńgbà mi wọ́n máa fi ránṣẹ́ láti ẹnu gate pé ẹni báyìí nìkan bá wọn gbé fún. Kábíyèsí ṣé bí ohun tí ìyá yẹn ṣe lẹ́yìn ń sọ yìí. Ẹ̀sà ẹlòmíì nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ ò ní bínú ni o kódà a fẹ́ wá síbẹ̀ yẹn but irọ́ ló sì ń pa kò gbìyànjú àti wá bèlè tàṣe wọ́n fẹ́ rágbà ọ̀rọ̀ but ẹ̀yin ti ka gbogbo wọn sí pé ohun tó bá wù yín kẹ́ ẹ wí. Ẹlòmíì tẹ̀ lóhùn ò gbọ́ ṣùgbọ́n mo mọ̀ pé kò sẹ́ni tí ò gbọ́ ni wọ́n ṣe ní ká dijú ká ṣe bí ẹni tó kú. So nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn pédepéde tẹ́jọ́ wà ẹlòmíì tún ń pàdé ní pé àgbà ọ̀rọ̀ mi ò gbọ́ nǹkan kan àtógbọ́ àti kò gbọ́ yóò mọ rókì lọ́kàn kó wá tí wọ́n bá ń wo ètò yìí. Bàbá kí n tó yọ̀ǹda yín sà ó dẹ̀ máa wù mí kẹ́ ẹ ṣàlàyé díẹ̀ fún wa ẹ wá lè forúkọ àwọn nǹkan kan tó ṣe sábà gbé yín lọ sí ọgbà ìtúnwà ẹ̀dá ṣe yẹn ẹ lè forúkọ wọn pamọ́. Bàbá kí ni pàtó ohun tó dìídì gbé yín lọ síbẹ̀? Ṣáwọn tẹ́ ẹ jọ nífàǹfà ìtura wa náà gbọ́ díẹ̀ ńbẹ̀ ṣé wọ́n lo ọwọ́ agbára lórí yín ni? Ṣé ohun tó torí ẹ̀ gbé yín lọ síbẹ̀ ṣé kinní yẹn ò ṣẹlẹ̀ ni? Ṣó ṣẹlẹ̀ láàrin méjì ó dàrú ni? Torí ẹ mọ̀ pé mo yẹn sọ láti ilẹ̀ ètò yìí lè mọ̀ jẹ́ pàtó fáwọn aráalé ṣùgbọ́n pàtó ló mọ̀ jẹ́ fáwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn tí wọ́n wà middle class àtàwọn tí ó yẹ pé a jẹ́ ọ̀dọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà sà. Ẹ ṣeun púpọ̀ ọ̀rọ̀ tí ó gbé àgbà ọ̀rọ̀ lọ síbẹ̀ kì í ṣe pé iṣẹ́ ìwádìí ò tó débi pé àwọn tí ọ̀rọ̀ kàn gan ọkùnrin kan obìnrin kan àwọn kan tiẹ̀ wà tó jẹ́ pé wọ́n fẹ́ pẹ̀lú èmi mo ní kí wọ́n dúró torí gbogbo àwọn tọ́rọ̀ kàn yìí gbogbo wọn ni wọ́n dúró ni wọ́n ṣọkọ akin kì í ṣe pé àgbà ọ̀rọ̀ nìkan ló dá lọ. ọ̀rọ̀ àwọn náà mọ̀ láǹfààní àti gbọ́ ètò yìí. àgbà ọ̀rọ̀ nìkan kọ́ ló dá lọ. àwọn tí ọ̀rọ̀ dẹ̀ ṣẹlẹ̀ láàrin wa torí tí èèyàn bá ti lọ ilé ẹjọ́ tó ti dé ilé ẹjọ́ ti dá àwa náà ti gbá àwọn ìgbésẹ̀ kan kó tó di pé àgbà ọ̀rọ̀ náà jáde tọ́lọ́run bá dẹ̀ ti gbèjẹ̀ ẹ̀dá. kílẹ̀ ló yẹ tó ń sáré ká. wọn nígbàgbọ́ ọdún méjì ọdún kan tán ti sọ fáwọn oníròyìn akẹgbẹ́ wa míì kí wọ́n gbé wọn nígbàgbọ́ pé láàrin oṣù 5 pé bóyá àgbà ọ̀rọ̀ lè jáde. torí àwọn tí ṣẹlẹ̀ sí gangan tá a jọ lọ ẹlòmíì àwọn míì nú wọn ọdún oṣù 3 ni wọ́n fún wọn àwọn sáàbù oṣù 3 wọn tán wọ́n kò ń bẹ̀ ó wá kọ àgbà ọ̀rọ̀ nìkan àtẹlẹ́dàá ẹ̀ ni mo ṣe sọ pé ẹnikẹ́ni ò ga jù òfin lọ mo dẹ̀ dúró lórí ohun tó fi sọ yẹn kí ìgbésẹ̀ tó máa lọ lọ́tùn lósì máa wá kọ́kọ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn ọlọ́lá jùlọ wọn bá Dàpọ̀ Abíọ́dún MFR ṣe rí tí ìjọba bá ń ṣerú nǹkan báyìí á dára gan. irú nǹkan wo sà. ẹ ṣeun ohun tó gbé àgbà ọ̀rọ̀ lọ sọ́gbà ìtúwọ̀ ẹ̀dá ṣe kò ṣe nǹkan tó ó lè ní kí ó gbé mi lọ síbẹ̀ tí ìdájọ́ bá tiẹ̀ wáyé pé báyìí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìdájọ́ yẹn kò sí nǹkan tó ní kó má ní owó ìtanràn pé ó dá o àgbà ọ̀rọ̀ ó bẹ èèyàn kan báyìí lórúkọ jẹ́ o defamation of character o gbọ́dọ̀ lọ san owó ìtanràn báyìí. n tó fa sábàbí nìyẹn sà wọ́n lè bà èèyàn kan lórúkọ jẹ́ ni tó ti yé ṣùgbọ́n kò sí option of fine níbẹ̀ rárá ó ṣeé ṣe tó bá jẹ́ option of fine ní wà ńbẹ̀ mo lè má kú nílé ẹjọ́ irú ìwọ tó já tọkùnrin bá Àyìndé wọ́n mà ní kí n sọ 500,000 bó jẹ́ wàásù ló fẹ́ fọwọ́ pa wà á kó wá tí mo pa gbogbo àṣà tí mo pe CMS tí mo pa àwọn mọ̀lẹ́bí mi owó yẹn á pé owó yẹn á pé ṣó ti yé ṣùgbọ́n ohun tí ò láǹfààní bẹ́ẹ̀ náà Ọlọ́run mọ̀ọ́mọ̀ máa ń fìyàn pamọ́ ńgbà míì káyé bá máa fi pamọ́. kábíyèsí kọ́lọ́hún ó sì fẹ̀dá pamọ́ ó sọ̀jọ́ káyé ó fi pamọ́ lọ. téèyàn bá wà lórí òkè pẹ́ńta lásán tí tó bá jẹ́ ikú lẹ̀dákú láàrin oṣù 5 yẹn àti gbàgbé ẹ̀. ayé àti gbàgbé ẹ̀. ẹ wo ọ̀pọ̀lọpọ̀
pọ̀ tó ti lọ láàrin ìgbà tí mi ò sí nílé yẹn. bẹ́ẹ̀ ni ò ní ẹ̀yin àgbà fi máa ń sọ pé ẹni tó jáde láyé tó kú kò sórí ibú òpó lọ sọ́run àwa tá a sì wà láyé náà àṣoríire pé a ní jáde láyé mọ́. torí ẹ̀ kọ́lọ́hún ṣàánú wa ọlọ́run fi àgbọ̀ ọ̀rọ̀ pamọ́ fún ìdí kan ni. ọlọ́run ló fi àgbá ọ̀rọ̀ pamọ́ fún ìdí kan. nígbòdẹ̀ tó àkókò ọlọ́run náà tún wá mú jáde padà. àgbọ̀ ọ̀rọ̀ èyí tó o ṣe tó ó yá máa bọ̀ ń tà. kábíyèsí bàbá. torí èmi náà ti gbọ́ ìkìlọ̀ yẹn tẹ́lẹ̀ mo dẹ̀ ti tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run pé ó fẹ́ lọ o ó dẹ̀ máa dé láìpẹ́ o. ìkìlọ̀ ti wá tẹ́lẹ̀ ṣáájú kékeré tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ohun tí mo kàn ń bẹ̀bẹ̀ fún ni oore ọ̀fẹ́ tí mo dẹ̀ rí gbà. èmi náà bá yín dúpẹ́ o gbogbo àwa tá a jẹ́. ọ̀nà tágbọ́ ọ̀rọ̀ gbà jáde ń sìn yìí amnesty ni which is pardon látọ̀dọ̀ ìjọba. àtọ̀dọ̀ ìjọba ni wọ́n ti pardon àgbá ọ̀rọ̀. pé kì í ṣe pé ẹnikẹ́ni ṣe kínní nígbà tán go through case file wọ́n wo judgement mi wọ́n rí wípé tó bá tẹ̀ jẹ́ pé ohun tó sọ yẹn náà ó sọ bẹ́ẹ̀ ó ti kẹ́kọ̀ọ́. ó yá ẹ jẹ́ kó máa lọ láyé àtàlàáfíà bàbá ohun tí ó tún gbé yín padà síbẹ̀ ò ní ṣẹlẹ̀ sí yín mọ́ lágbára Ọlọ́run. kẹ́ ẹ wá gbà mí nímọ̀ràn kẹ́ ẹ gbà àwọn akẹgbẹ́ yín náà nímọ̀ràn kẹ́ ẹ gbà àwọn aráalé náà nímọ̀ràn bàbá lórí bẹ́ẹ̀ ṣe lọ tẹ́ ẹ dé àmọ̀ràn wo lẹ́lẹ̀ gbá gbogbo wa ká máa rí ẹ̀kọ́ tiwa mú níbẹ̀. èmi ti rí tèmi múnú gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látàárọ̀ àwọn akẹgbẹ́ mi náà dẹ̀ ti rí tọ̀dọ̀ wọn mú ẹ gbà wá lámọ̀ràn díẹ̀ sà. ẹ ṣeun púpọ̀ gbogbo ẹ̀yin aráalé torí kò ní já àwọn akẹgbẹ́ wa nìkan torí àgbọ̀ ọ̀rọ̀ lórúkọ ni nǹkan yẹn ṣe yíká rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni àìmọye ẹlòmíì tó wà ńbẹ̀ tí ò lórúkọ tó dẹ̀ jẹ̀yà tó ju ti àgbá ọ̀rọ̀ lọ. ó dàbí ijó olókìkí kan bá jáde láyé ni òkìkí tí a ti bó tàwọn tó kù tí wọ́n kú yóò ti bò mọ́lẹ̀. ìyẹn nìkan tó wà ńbẹ̀ ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run mo bẹ̀ wá mi ì ní ká ṣojo ẹ jẹ́ ká dì í mú mi ì ní kí a ṣe ojo. lóòótọ́ èmi náà gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí n gbé ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n ń ṣọ̀yàn ju bí tó ṣọ́ra ẹ̀ dé lọ. àkọọ́lẹ̀ sì ti gba wájú. ohun tó wá wà ńbẹ̀ ni pé má nígbàgbọ́ nínú ẹnikẹ́ni. ká má nígbàgbọ́ nínú ẹnikẹ́ni láti wákàtí yìí lọ. iṣẹ́ wa yìí ọ̀pọ̀lọ́ ní tá a bá débi ìrù ká máa fò ó. àwọn nǹkan kan wà tó bá fi léèyàn lọ́wọ́ má fi hàn tán. torí mo rí àwọn ẹ̀kọ́ kan nínú àwọn nǹkan yẹn nínú ẹlòmíì tájọ́ ń ṣe tó ń fọ̀rọ̀ wọ́ọ̀rọ̀ lẹ́nu ni àgbọ̀rọ̀ báwo tiẹ̀ ní mátà bàbá àgbọ̀rọ̀ báwo ní kíní kan báyìí bínú olúwẹ̀ dẹ̀ ṣe rí. lẹ́yìn ṣe sọ̀rọ̀ which is most of àwọn kíní yẹn ni wọ́n lò against yín against èmi níbẹ̀ yẹn ṣó ti yé ká dẹ̀ máa tá a bá ń sọ̀rọ̀ láwọn àyè kan yálà lórí afẹ́fẹ́ àbí lórí ẹ̀rọ ayélujára ká máa ṣáwọn kan kù ká máa ṣáwọn nǹkan kan kù torí ìjọ tí ogun bá tún yá èèyàn á lè rí nǹkan fi jagun. ní Yorùbá ṣe máa ń sọ pé a gbọ́dọ̀ yọ idà tó ń gbà mí nínú àkọ ìyẹn ni àmọ̀ràn mo sì mọ̀ pé onílàákàyè ni gbogbo àwa tá à ń gbọ́ ètò yìí. kábíyèsí bàbá. àwa tá à ń ṣètò náà ọlọ́gbọ́n lọ́pọ̀lọpọ̀ wa. kábíyèsí. ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run èèyàn lọ́bẹ̀ kò ṣe nǹkan kan o. tó bá yẹ pé wà tí ò da làgbọ́ ọ̀rọ̀ wò sí ó ṣeé ṣe ẹ tí ẹ lè mọ̀ pé ó ti máa dé gan. torí tó bá kọ́kọ́ dé á change location. bẹ́ẹ̀ ni. ẹ̀kọ́ máa padà gbọ́ bóyá lẹ́yìn ọdún kan kò sí Nàìjíríà mọ́ ni àṣé ó ti dé ní. kábíyèsí bàbá. kò dẹ̀ ní jẹ́ tíjọba máa pardon. torí òfin máa ń wá èèyàn tán máa fi kọ́kọ́ fi ṣe ẹ̀kọ́ ni. ó ṣeé ṣe kán wò pé bóyá torí àwọn pírẹsẹ́ńtà yẹn náà gbogbo wọn ẹnu wá gbọ́rọ̀. bóyá tá a bá fi lè ṣe àpẹẹrẹ àwọn tó kọ àsúnrakì. ìyẹn làwọn nǹkan tó wà ń bẹ. wọ́n á dúpẹ́ lọ́wọ́ ìṣàkóso ìpínlẹ̀ Ògùn lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ẹ̀ka pátá all the honourable members mo kí wọn lábẹ́ right honourable Olúdáìsí Olúṣẹ́gun Ẹlẹ́mìdé Speaker of Ogun State mo kí wọn dáadáa. bákan náà àwọn ẹ̀gbọ́n wa all the commissioners ní ìpínlẹ̀ Ògùn mo kí gbogbo wọn láti òkè délẹ̀ mo kí wọn gbogbo wọn ni wọ́n gbìyànjú àti gbogbo àwọn mọ̀lẹ́bí àmọ́dù pátápátá torí wọ́n dúró
àkọ́bí ọmọ bàbá mi sọ kankan wọ́n ní mo ní ẹ lọ fọkàn yín balẹ̀ dáàdì mi ì ṣe nǹkan tó lè ta ní ìṣòro kan láwọn mọ̀ ṣùgbọ́n kò dunnú àwọn. bàbá yín ń sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá yìí ó dẹ̀ kéré jù ó ní iye tó fi ń ránṣẹ́ every week. kí má wàá sọ àwọn àbúrò mi wọn ò jẹ́ kí n lack anything mi tiẹ̀ pé ẹnikẹ́ni níyàn kan bá dẹ̀ ni mo pè òun níyì tí mo fi wà ń bẹ ó lè bọ́ta kó wá sọ pé hello Agogo Àṣà báwo ni jọ ṣé mo lè rí 500 àbí 1000 kò tiẹ̀ send sí mi. wọ́n fi Agogo Àṣà ṣe àpẹẹrẹ ni o mi ò pè ẹnikẹ́ni ìyẹn ní kàkà kọ́ mo olóore jì sí kòtò. mọ̀nàmọ́ná ni wọ́n ní yóò ṣiṣẹ́ ìmọ́lẹ̀. ó tán náà mi ò pè ẹnikẹ́ni. àwọn tó ń báyàn dáná wà ń bẹ̀ tó máa báyàn ṣiṣẹ́ tó ń báyàn fọṣọ mò ń bọ́ àwọn ọmọ kan ń bẹ̀. ẹ tún bọ́ èèyàn níbẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀gá yìí náà di iṣẹ́ àmàlú bẹ́ẹ̀ nìyẹn o. kò sí èèyàn kan tó wà ń bẹ̀ tó máa ní òun ò dágbà ọ̀rọ̀ mọ́ a lè má jọ má máa sọ̀rọ̀ o bọ̀ àgbà ọ̀rọ̀ yẹn ló ń lọ ẹ̀. ẹ wá wò ó ẹni tá a ti gbé sítórì ẹ̀ a jọ wà ń bẹ̀ ni o. ẹni tẹ́ ẹ ti gbé sítórì ẹ̀ bẹ́ẹ̀ ni tágbà ọ̀rọ̀ ti interview rí. kábíyèsí Olódùmarè. wọn ìdájọ́ tẹlòmíì wọ́n ti dájọ́ tẹlòmíì lọ́kùnrin lóbìnrin kẹ́ ẹ lè mọ̀ pé ibi tí àgbà ọ̀rọ̀ lọ yẹn inú ewu ni. ṣùgbọ́n tí ò bá ń ṣe tọlọ́run àtorí àti ohun tó gbé èèyàn débẹ̀ lórí òótọ́ ó ṣeé ṣe kó má rí rẹ̀ mú jáde o. torí àárín àwọn tí ẹ lọ wà yẹn náà bí ẹni pé kíní ìlódé yìí. eléyìí àṣẹ bá rí bó ṣe ń ṣe fún pẹ̀lú mi léléwé ẹranjọ́ tó parade. ọ̀gá ṣé lóòótọ́ ni ohun tí mo fẹ́ béèrè yìí aláwọn kan tí wọ́n máa ń sọ pé ibẹ̀ yẹn ó dàbí káwọn máa kú òun bẹ́ẹ̀ ni nínú àwọn tó ti lọ rí tí wọ́n wá sí gbòòrò wọ́n ní à ń tajà ń bẹ̀ yẹn o ibẹ̀ mo ń pawó mi ẹlòmíà pé òun ń tewédú ẹlòmíà ṣé wọ́n ń ta nǹkan jíjẹ ń bẹ̀ wòsíwòsì. bẹ́ẹ̀ ni nínú ẹ̀wọ̀n ń bẹ̀ náà. nǹkan tó léwu tó lè pa àgọ́ ara lára nìkan ni wọn ò permit. wọn ò permit. àbí nǹkan tó lè fà á tẹ máa fi jà tẹ máa gúnra yín àbí jà. bàbá. ṣùgbọ́n jíjẹ wọ́n ń tẹja wọ́n ń tata kàbíyèsí wọ́n ń tepo wọ́n ò jẹ́ kán lo gáàsì o bọ̀ wọ́n ń lo kerosene. jíjẹ mímu ń bẹ̀. wọ́n ń lo ṣàkó. oúnjẹ bó fẹ́ jẹ wà àti iṣu wàá rí bó fẹ́ jẹ búrẹ́dì wàá rí. ìkankan lè le kó lásàwọ̀ nínú. lóúnjẹ ọkùnrin ibi tọkùnrin wà ó yàtọ̀ síbi tóbìnrin wà. wọn kó wa papọ̀. kábíyèsí bàbá. fún bí iye ìgbà tá a fi wà ń bẹ̀ yẹn kò sí nǹkan kan tó fẹ́ máa pa wa àtobìnrin pọ̀. bóyá wọ́n ní àlejò wọn mú ọkọ jẹ́jọ́ pàdé o ṣùgbọ́n o lẹ́tọ̀ọ́ láti di obìnrin mú àbò tí ẹ fẹ́ máa bóbìnrin sọ̀rọ̀. ń gbé pé ọgbà tó ẹ̀dá ṣe ni wọ́n pè é ẹ jẹ́ ká wá fi lè ṣàkótán ẹ̀ sà láti ibi tí ọ̀rọ̀ yẹn ti ń bọ̀ tẹ́ ẹ fi lọ títí débi tó wá dé tẹ́ ẹ fi jáde ìjọ ní pìrìsẹ́ńtà kan gbòógì nílùú Abẹ́òkúta ẹ̀ tẹ́ ẹ lè sọ pé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àdúró tì yẹn pọ̀ ìyá kan lẹ ṣáà ń sọ pé kò mọ̀ yẹn rè ó sì dúró tì yín ẹ rí i pé ọpẹ́ yẹn ṣe gbòógì nígbà ẹ débi ọpẹ́ tìyá yẹn àwọn pìrìsẹ́ńtà tẹ́jọ wà sẹ́ ìjọ nínú wọn àgbà ọ̀rọ̀ kẹ́ tó lọ bẹ̀rẹ̀ tẹ́jọ àgbà ọ̀rọ̀ àmọ́dún tó wá jẹ́ gbòógì tẹ́lẹ̀ sọ pé ọpẹ́ mi àdúndùn tán lọ́wọ́ pìrìsẹ́ńtà bẹ́ẹ̀. ẹ ṣe ó ní ẹni tí mo kọ́kọ́ yọ̀ǹda àwọn ètò mi fún Queen Olúwatóyìn Adéníjì olórí àwa pèdèpèdè ó dúró. ọpẹ́ yín lọ sọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ ni gbòógì. àti pásítọ̀ kan lára àwọn ọmọọṣẹ́ àgbà ọ̀rọ̀ ni pásítọ̀ Ṣómúìwá Emmanuel ìyẹn tiẹ̀ olórí gan dúró ju pásítọ̀ lọ torí ìgbà míì ó máa ń ṣojú bí ẹni tó fẹ́ sunkún bí tẹ̀ máa ń sọ wọn pé kí ló ń pa yín gbé ọ̀gá kìíní. alẹ́ nìkan ti ẹ̀sọ́ ń gbòòrò ní tẹ́ bá rí àgbà ọ̀rọ̀ ó ti ru gan-an ó ti ru gan-an. Ọlọ́run ṣe o èyí tá a fi ń ṣe interview ìpè tí pé ọ̀sẹ̀ méjì tá gbọ́ ọ̀rọ̀ ni. mo wá fẹ́ sọ pé ẹ̀yin lọ́rùn yín kì í yé o. adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ ni mo yẹ sọ pé ohun tó bá gbó ní kálukú débì kan tó bá yẹ pé ẹni tó pààyàn ìrònú nìyẹn lágọ̀ọ́ ara ẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n due to iṣẹ́ mi ọ̀nà iṣẹ́ yẹn ni mo dẹ̀ tó ráwọn èèyàn tó dúró tì mí. kí ló wá fẹ́ fàrò ní. ọ̀rẹ́ mi kan wà bí ọ̀rẹ́ bí ẹ̀gbọ́n lájọ ń ṣe síra wa Kàsókúárì àtàbúrò wọn Ahmed Ọmọnìyí Adélé gbogbo jọ̀gá orílẹ̀ àtọ̀rẹ́ mi kan ìyẹn kò tiẹ̀ mo ní kò gbọdọ̀ sọ fáwọn ọ̀rẹ́ wa tó kù ìyẹn Ràfí Ọ̀kẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí Captain Ayé
àwọn tó ń bàjà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ẹ̀ pọ̀. lórí ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ni. ẹ wo àwọn tẹ́ ń dárúkọ yẹn àwọn tí ò tiẹ̀ yàtọ̀ sí olórí pèdèpèdè. tó fi wá kan àwọn ẹlẹ́ran mi ń gbò tiẹ̀ tó stage kan táwọn ẹlẹ́ran yẹn gbọ́ ní 31st mọ́ January 1st ẹran tí wọ́n gbọ́ wá bí pé mo tún dáná ọdún fáwọn tá a jọ wà. lọ́gbà tún wá ẹ̀ dá ṣe. bẹ́ẹ̀ ni Alhaji Kẹ́hìndé Rájí Kenny Ventures MD Cow Ventures àti Alhaji owó ní kókó gbogbo wọn dúró. àtàwọn táwa ń gbòrógùn ọ̀rẹ́ náà. èmi jẹran o mo jẹran ọdún o. ìtọ́jú ẹ̀kí lọ́rùn jáde náà nìyẹn. mo jẹran. bá gbọ́ ọ̀rọ̀ bá fẹ́ ó tó ṣe ìkan ẹran gan-an nígbà mo máa dé gan gbogbo eyín ló ń kan mí. kábíyèsí. ó ti yé sìn yìí. ẹ wá wo ohun tá à ń sọ ọ̀gá. ibi táwọn èèyàn yà mí lẹ́nu dé gan-an Àyìndé. bàbá. ọ́fíìsì tágbọ́ ọ̀rọ̀ ń lò tẹ́lẹ̀ wọ́n tún ti gba new office. kábíyèsí Olódùmarè. sílẹ̀ wípé tó o bá dé ibi báyìí. báyìí ló máa mo ń sọ̀rọ̀ lọ́wọ́ iṣẹ́ ń lọ ní ọ́fíìsì yẹn. kábíyèsí. ó ṣeé ṣe tí ìrìn àjò yẹn ò bá ṣẹlẹ̀ ògo tuntun yẹn lè má fọhùn. mo ṣe tún kí olúwo mi. agbára Ọlọ́run mi ní wá wọn tì. àmín. wọn fi bẹ́ẹ̀ bèèsì Nàìjíríà bọ̀ bó ṣe wà lọ́hùn yẹn gbogbo akitiyan tó ń ṣe náà ni mò ń gbọ́. ẹlòmíì náà dọ́gbọ́n wá wò ó torí ẹni wá wò yàn. àníyàn tí kálukú wá fi wo èèyàn náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tó wá wò yàn tó ní òun ò wọ béèrè ni bí àwàdà tó dẹ̀ ń lọ bó jẹ́ 500 kó má lè múlẹ̀ àríró àwọn yẹn náà. mo dẹ̀ tún rí àwọn tó lórúkọ tó ń léèkàn tí wọ́n tún wá PCRC chairman l'Ogun State wọ́n wá. bàbá mi torí mo máa ń wá tún pè ń godfather mi tí wọ́n dúró àtàwọn agbẹjọ́rò mi Honorable Taiwo Akilabi bọ́n ṣe ń lọ bí mi ì lè sọ pé iye báyìí ni wọ́n ná. tẹ́yìn gan ò lè san tán. mi ì lè sọ torí mi tẹ̀ mọ́ mo fẹ́ dúpẹ́. máa yẹn torí gbà míì màá ṣètò ṣe rí kò sóore tó gbé láyé yìí. kò sí kékeré oore. kò sóore tó gbé látìgbà tí mo ti mọ máa yẹn tí mo máa ń bá wọn wá kọ program ìgbà míì wọn àgbọ̀rọ̀ kò sówó ńlẹ̀ àwọn fẹ́ sanwó yá time. but through that man connection máa ń wá. kò sí ibi tó fẹ́ rán mi ní rojú. kábíyèsí. ìgbà tí nǹkan yẹn délẹ̀ máa yí bẹ̀rẹ̀ sí ní náwó lọ́tún lọ́sì tá àti ẹ̀ wá padà mọ̀ pé nǹkan yìí máa wá padà ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí. ó gbé ìgbésẹ̀ appeal ó ṣe gbogbo ẹ̀ kí judgement jáde ó gbìyànjú. ẹlòmíì kan á fẹ́ lé ní bóyá ni wọ́n ti máa fẹ́yàwó àgbà ọ̀rọ̀. kábíyèsí. wọn ò jẹ́ kí agbẹjọ́rò sinmi ìṣẹ́jú kan. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àtẹ̀yin tẹ́ ń fàdúrà ràn mí lọ́wọ́ tínú yín ò dùn sí pé àgbọ̀rọ̀ mo ṣáà láìkí ẹ̀ torí gbogbo yín kọ́ ni mo rí tán mo dúpẹ́ àtẹ̀yin tó jẹ́ pé látàrọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bóyá inú yín dùn sí pé àti ẹ̀dúpẹ́ á ti kẹ́kọ̀ọ́ tó ráwọn kan ní ó ti lọ kẹ́kọ̀ọ́ sí lóòótọ́ mo lọ kẹ́kọ̀ọ́ kan tí mo wá kọ́ yẹn ǹjẹ́ wọ́n ni mo ti ṣàgbẹ́ láwọn aspect kan nìyẹn. àgbà ọ̀rọ̀ ti ṣàgbáyín láwọn aspect kan nìyẹn. bẹ́ẹ̀ni ìwọ ò ní irú ẹ̀kọ́ yẹn ìwọ ni kó wá ṣọ́ra kó o má jìn sí irú ẹ̀kọ́ tèmi lọ kọ́ yẹn. kábíyèsí. torí tẹ́nìyẹn bá jìn sí ó ṣeé ṣe kó má rí irú àǹfààní tèmi rí o ó ṣeé ṣe kó rí má kó o yọ bọ́lá ń ṣe kó èmi yọ tí mo lọ ọbẹ̀ tí mo bọ̀ láyọ̀ tí nǹkan kan ò ṣe mí kábíyèsí tí mi ò dẹ̀rù gbogbo ẹ̀ olólùfẹ́ àgbà ọ̀rọ̀ òru o nǹkan kan ò ṣàgbá ọ̀rọ̀ nǹkan kan o ò ṣe mí o àdúpẹ́ fọlọ́ ibi tí mo fi lé sí mo bá lé láyọ̀ àtàlàáfíà àdúpẹ́ ìyàwó mi dẹ̀ dúró àtàwọn mọ̀lẹ́bí mi àdúpẹ́ o. torí ẹ̀ mo bẹ̀ gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ohun tá a máa fi jà ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ pamọ́ láwọn àyè kan. kábíyèsí bàbá. kígbìn wa má máa yọ tán nínú karahun àníwá yín ti sà. kádẹ pápá wa tá wà lórí rédíò nǹkan kan wà tá à ń pè ní tracker ẹ má jẹ́ ká rí láìlé tracker orí rédíò àwọn tó wà ní line tí mò ń sọ yìí tó jẹ́ professional line wa ohun tá à ń pè ní tracker yẹn ti máa yé wọn. á ti yé wọn. torí tó bá dá àyè kan tó bá nílò nǹkan kan lórí tracker yẹn tó ò bá rí i mú ó ṣeé ṣe kí ọ̀rọ̀ dojúrò o. but ìwọ náà bó jẹ́ recording program tiẹ̀ náà fi tracker rédíò làwọn bá ní. dédé bọ́ọ̀dẹ̀ ní. máa record program tiẹ̀ náà. personally. bẹ́ẹ̀ ni wọn ò ní ṣèwà gbọ́
àmín lágbára Ọlọ́run. àwa náà ò ní ṣì sọ o Àmín. torí pé àáfàá tó ní àwọn èèyàn ṣe òun gbọ́ òun náà ṣì sọ ni. Bẹ́ẹ̀ni. ẹ bá mi dá orúkọ yín fún gbogbo èèyàn lẹ́ẹ̀kan sí kábíyèsí. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù tí gbogbo ayé mọ̀ sí Àgbà Ọ̀rọ̀. Lẹ́ẹ̀kan sí, mo kí wa ẹ kú ilé. ẹ ṣeun púpọ̀ sà ẹ kú ilé ni ọ̀gá tó fi kí wa nígbà tí wọ́n fẹ́ máa lọ torí pé wọ́n ṣẹ̀ dé ni wọ́n ń kí wa àwa náà kí n pé ẹ káàbọ̀ sà. Ẹ ṣeun púpọ̀, ọ̀gá ẹ̀yin náà ò ní rí wàhálà. àmín ẹ̀yin náà wà ní rí jàǹbá tí ó tún gbé yín padà síbẹ̀ yẹn mọ́. Àmín. ẹ̀yin tẹ́ ń wò wá náà ẹ ní rí akànmọ́mọ́ gbé ọ̀gá wa ni pé ká ní ìrírí ká bùnmú nínú ẹ̀kọ́ tí wọ́n ní lọ́hùn wọ́n sì ti fún wa ọwọ́ á kò sí kó wá lọ́wọ́ ẹni tí ò mú tiẹ̀ ẹni tí ò gùn mú pé tiẹ̀ ló ń wí aburú ò ní dé bá gbogbo wa. Àmín. Adéyínká Àyìndé ọmọ Ọ̀yá Ilépo lọ́jà Gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́ á tún mọ́ pàdé ńjọ́ míì ọjọ́ rẹ̀ ó dìgbà.